ògbóni pé kó má lọ ṣó parọ́ mọ́ pásítọ̀ ni àbí bẹ́ẹ̀ àbí lóòótọ́ lọ jàjà sọ bẹ́ẹ̀ máa bínú sí yín tẹ́ bá tún gbá aleluya lẹ́nu yín aleluya àbòbò ní sọ lẹ́yìn kẹ́ bá ṣe pé eriwoya ní kẹ́ máa sọ nítorí wípé pásítọ̀ tó sáré kàbàkàbà olùṣọ́ sáré kàbàkàbà lọ́dọ̀ àwọn ògbóni rìfọ́ọ̀mù ni fọ́ọ̀sì kan wà lókè tó ń dagbó láàmú tó ń dalẹ̀ láàmú níjọ Celestial tí agbára wà bí tẹ́ ti lọ́ ṣe eriwoya àbí eriwoya àbí kílẹ̀ lọ́ ṣe aleluya àbí eriwoya bẹ́ẹ̀ ti ń bẹ̀ ẹ̀yin ìjọ Celestial kò sí pé a máa fọwọ́ ra yín lórí lónìí o kò sí pa máa fọwọ́ ra yín lórí lónìí lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ìkànnì yìí nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé à ń expect àwọn tó wà ní pastor's office tó gbé ìgbésẹ̀ ẹ má ṣì ní gbọ́ kí ló ṣẹlẹ̀ kí ni àwọn ojú wo lèmi fi wò ó níbi ìsìnkú kan nílé Ifẹ̀ gbogbo ilẹ̀ ti gbọ́ story yẹn èmi dúró de reaction àwọn pastor office nígbà tí mi ò dẹ̀ rí reaction wọn mo ní èmi náà máa jáde fún wọn wọ́n rí olùṣọ́ prophet Oyèbámijí Dámiláre níbi tí wọ́n ti ń ṣe òkú ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ ògbóni tóun náà pa kájà ẹ wò mí ẹ máa wí sáìdì tèmi èmi ò wọ against ẹgbẹ́ ògbóni o torí ìṣẹ̀ṣe ohun tá a bá láyé ni wọ́n ń ṣe tá a sì mọ̀ wípé ìṣẹ̀ṣe tí wọ́n nìyẹn ṣùgbọ́n kẹ́ni kankan ṣùgbọ́n kí àwọn àfi orúkọ Jésù kó máa fi kó wa lómi ọbẹ̀ jẹ́ òun lèmi kick against kẹ́ wá máa fi orúkọ Jésù kẹ́ wá máa fi máa kó wa lómi ọbẹ̀ jẹ́ enough is enough Bíbélì gan sọ pé tó bá gbóná kó gbóná tó bá tutù kó tutù èwo ni kò gbóná kó tutù ibo là ń lọ tá àròkọ ẹ lọ sí pàdé ògbóni ẹ lọ pàdé awo ẹ tún wá wọnú ṣọ́ọ̀ṣì ẹ mọ orúkọ Jésù ẹ mọ ṣépè fóso ẹ mọ ṣépè fàjẹ́ who does that? Who does that? Ní ìgbà tí a bá rí ẹni tó jẹ́ olùṣọ́ ìjọ tó wá pa kájà ẹ mọ̀ pé ẹ ṣàmọ̀ tí mo kọ́ sọ pé èèyàn pa kájà ẹ jẹ́ kí n bá yín wá ìtumọ̀ nǹkan tó máa folùṣọ́ yẹn hàn yín o kí olùṣọ́ wá pa kájà níbi tí wọ́n ti ń ṣòkú awo definitely tó olùṣọ́ yẹn náà bá kú àwọn awo ló máa sí. Ẹ lọ mọ gbàgbára nínú ayé ẹ máa gbàgbára nínú ayé ẹ wá máa parọ́ tàn àwọn ọmọ ọjọ́ ẹ wá máa pe orúkọ Jésù nínú ṣọ́ọ̀ṣì. Ìgbà wo lẹ rí àwọn ẹgbẹ́ ògbóni àwọn oníṣẹ̀ṣe àwọn awo tí wọ́n ń tijú ẹ̀sìn tí wọ́n ń ṣe. Ẹ fẹ́ kan announce fún wa pé kí gbogbo wa lọ ṣògbóni àádẹ́ tí mo wí pé a lè ṣe kì í ṣe pé kẹ́ wọ́n máa parọ́ fún wa kẹ́ máa fi àwọn òfin constitution Celestial ní section 101 títí dé 103 tí bàbá Ọ̀ṣọ́fà tó gbé sílẹ̀ tí wọ́n ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe gbé ayé kódà anybody ò gbọ́dọ̀ gba oyè ayé tó bá ní oyè tó fẹ́ gbà tó bá jọmọ̀ jẹ́ Celestial pé wọ́n àkọ́kọ́ lọ ṣe kí ni Israel kó lọ resign kúrò nínú ìkíní ipò tó inú sẹ̀lẹ̀ kó wá lọ gbóyè ẹ pé kò sáyè ẹ wà máa sùn lòdì nínú ṣọ́ọ̀ṣì ẹ máa fi wàásù ẹ máa fi di ọmọ ìjọ mọ́lẹ̀ ẹ̀yọ́ àmọ́ ọlọ́dún ẹgbẹ́ ògbóni ṣe é gbádùn. Nígbà tẹ́yìn mọ̀ orúkọ Jésù òṣìṣẹ́ wọ́n ìtẹ́ ń parọ́ fún wa kẹ́jẹ́ kí gbogbo àwùlẹ̀ ìmọ̀nà tá a máa gbà pé orúkọ Jésù ni ẹ o tí wọ́n fi ń sọ sínú kándù tó ń lé aṣọ tó rí máyà bí Jeremáyà bí kí wọ́n máa ń pe eré wọn yèkíní kan jọ máa ń sọ yẹn ẹ ní pé kò ṣiṣẹ́ o pé wọ́n máa kíra ọjọ́ bá ti rí ra yín sábà pé aleluya ẹ wùlẹ̀ sọ pé kò ṣiṣẹ́ o erí wọ yà ló kú o àwọn èèyàn ọmọ ọjọ́ ti mọ láì wọ́n ti mọ scores wọ́n ti mọ bó ṣe ń lọ. Àwọn ọmọ ọjọ́ tí wọ́n ní bínú sí yìí náà wọ́n ti mọ bó ṣe ń lọ. Talentan no kò yé mi o mo fẹ́ bá yín wá bàbá ṣọ́ọ̀ṣì ó wà nínú bí o ok ẹ jẹ́ kí n play fídíò tó tiẹ̀ wà gangan kó má di pé bóyá mo parọ́ kankan ó wà nínú ẹ wò bí tó ti ń ṣe òkú awo lélẹ̀ ṣe pé gbogbo wọn ló pa kájà ẹ wò ṣe pé gbogbo wọn ló pa kájà tó bá ti débi pásítọ̀ yẹn pásítọ̀ ló lo glasses yẹn ṣe ti rí màá pọ̀ sí ẹ̀ fún yín ẹ má wọrí mo ráyè. Mo ráyè jẹ́ kí bá yín pọ̀ sí ẹ̀bí o tó bá ti dọ́dọ̀ ó ń dọ́jú ojú mo ráyè bàbá yín gbé wá bí wọ́n ti ń ṣòkú ọmọ awo àwa rí wípé wọ́n wá pa kájà wọ́n wá ń parọ́ fún wa nù ṣọ́ọ̀ṣì ẹ̀ṣẹ̀ dẹ́yìn tẹ̀wọ̀n pastor's office tẹ́ ẹ̀ṣẹ̀ mo bá wá sọ ti yín o ẹ̀yin pastor's office
oh my god, ẹ wò tó lo glasses yìí, ẹ wò ọjà ẹ̀ ṣe ti rọ́jà ògbóni picture bí tún kékeré tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó nìyẹn nínú aṣọ celestial, olùṣọ́ celestial ni o, ṣe ti ráwọn olùṣọ́ yìí orúkọ Jésù ò tó fún wọn, wọ́n wá ẹni bó ṣe ń tanra wọn. Ṣùgbọ́n ṣe mọ̀ pé nígbà kan wà tí prophet J. Evans lórúkọ bàbá yẹn, tí bàbá yẹn jáde tó sọ wípé 70% àwọn olùṣọ́ ṣọ́ọ̀ṣì yín tó gbòòrì ni wọ́n. Ara àwọn kan tó jáde tí wọ́n ń bínú, tí wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ sí bú bàbá yẹn. Mo ń bọ̀, ẹ jẹ́ kí n bá yín wá fídíò yẹn, ó yẹ kí n ní lọ́wọ́. Ẹ ti rí olùṣọ́ yìí, olùṣọ́ ló pa kájà yìí o, ó lọ ọjà, ẹ ti rí nípàdé awo. Ẹ má jẹ́ lo kí ni voice yẹn, ṣe ti rí nípàdé awo níbi tí wọ́n ti ń sin òkú awo, òun lẹ ti rí olùṣọ́ tó bá wá dé ṣọ́ọ̀ṣì wọn láwọn ń ṣe mírèkù, ṣe rí pé rọ́nà ń pa fún wa. Ìjọ wo lẹ́yìn rí àwọn ẹlẹ́sìn àbáláyé, àwọn tó láwọn ń ṣe ògbóni yìí, ìjọ ò lè rí wọn tán tanra wọn tó bá ń ṣe bóòlì wọn jáde. Ẹ̀yin dẹ̀ ti wá gbàgbé wípé ayé ti dáyé social media, ayé ìgbà kan tẹ́lẹ̀ mọ́ ọjọ́ lọ lédì lóru, tẹ́lẹ̀ mọ́ ṣèpàdé àwọn awo, tẹ́lẹ̀ mọ́ ṣe gbogbo ẹ̀ tí ayé ò ní mọ̀, ó ti kọjá. Ayé social media náà láwà, a ní àwọn Gen Z náà nínú àwọn ẹgbẹ́ ògbóni tẹ́ pé àwọn náà máa rìkọ́ọ̀dù wọ́n sórí social media, ní táyé tí gbogbo tí ọ̀tá yóò ti bàjẹ́ sí wa lọ́wọ́ nìyẹn. Alàgbà kan sọ lọ́jọ́ kìnìún àná, ó ní 70% ẹ̀yin olùṣọ́ tẹ́ wà ní sẹ̀lẹ̀ sáà gbogbo ilé ìṣògo ni. Ẹ jẹ́ wá sọ tó wá ṣẹlẹ̀ tó já mi lẹ́nu, màá play voice máa yẹn fún yín. Ṣé rí nígbà tí wọ́n rí kíní lórí social media, táwọn ọmọ ọ̀jọ́ rí pé olùṣọ́ rèé, ṣọ́ọ̀ṣì Ògòmídé, bóyá Ògòmídé Gbarin, ṣe àdúgbò yẹn ṣe Gbarin ló ń jẹ́ àbí Gbarin ní ìmọ̀ Ògòmídé, bóyá Gbarin àbí Gbarin nílé Ifẹ̀, òun olùṣọ́ ọbẹ̀ nígbà tí wọ́n rí. Ó wá jẹ́ ìtìjú fún gbogbo àwọn olùṣọ́ tó kù nílé Ifẹ̀ pé lọ́ṣùn state generally pé báwo ló ṣe ṣe. Wọ́n bá kọ lẹ́tà excommunication pé tọ́ àwọn ti ṣèwádìí, torí wọ́n ṣèwádìí, àwọn ṣèwádìí o, wọ́n ní nothing bad in that. Àwọn bá dì bẹ́ẹ̀ ní sa Àjàyí tó bá máa ṣògbóni kó ṣògbóni, ẹ má ẹ̀kọ́ tórúkọ Jésù bá ṣẹ́ mọ́ jẹ́ kọ́ làwọn fún wa, ìyẹn ni ò fẹ́ gbọ́ pé nothing bad kí ni. Kẹ́ni tẹ́bí lẹ́nu tó mẹ́ta ní pásítọ̀ kan ṣẹ̀ṣẹ̀ ń sọ, mo ṣẹ̀ ń gbọ́ fídíò yẹn pé àwọn obìnrin a lè lọ ṣe second wife, a lè lẹ́ṣọ third wife nílé ọkùnrin pé kò ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀, wọ́n ṣẹ̀ wà ń preaching sí tí ẹ̀ lọ́tọ̀ obìnrin ti lélẹ̀, tóbìnrin míì tó yẹ kó yàgùn tó fi kú, tóbìnrin míì lélẹ̀ tó fi wọ 70, ṣe é gbádùn. Ṣé a máa forúkọ Jésù ẹ máa fi kàjọ wa ni? Tó bá sọ pé kò báàdì, kí wọ́n jáde kí wọ́n sọ fún wa pé kò báàdì ká lè tètè mọ̀. Bí wọ́n ti jáde ṣọ́ọ̀ṣì wọn tó bá ti rí pé kò báàdì ní Celestia, bá a bá ti rí wọn ò ní sọ kankan mọ́. Tẹ́ bá dẹ̀ ti rí ra yín àgbẹ̀rẹ̀ gbọ́ kẹ́ mọ̀ pé hallelujah o, ẹ mọ̀ pé irú wọn yà, kẹ́ mọ̀ para wọn ni wọ́n, wáyé tẹ́ fi ń pretend. Wáyé tẹ́ mọ̀ ọmọ ọjọ́ tẹ́ mọ̀ sọ pé hallelujah, tẹ́ ẹ̀ ṣe mọ̀ sọ pé irú wọn yà káwọn èèyàn ní, kẹ́ ẹ̀ tẹ́ fi káwọn ọmọ ọjọ́ yín lọ. Ẹ lọ mọ gbàgbára wẹ́wà mọ̀ lò nínú ṣọ́ọ̀ṣì. Ẹ ṣe jẹ́ kí gbogbo ọmọ bí káwọn ìdí àṣírí bí tẹ́ ti gbàgbára yẹ kí gbogbo ọmọ gbàgbára bẹ̀. Ẹ bá wa pa wa tap lórí TikTok. Àṣírí tẹ́ ti gbàgbára yẹn, kí lóye tí gbogbo wa òkúkú lọ bẹ̀, ká lọ gbàgbára, kẹ́ni kan kọ́ mọ́ bá mi gbàgbára. Tó bá wù mí lónìí tí máa fẹ́ ṣe gbé ògbóni lónìí, wọn ò ní mú mi sí. Èmi ò ní wá parọ́ ní ṣọ́ọ̀ṣì pé mo tún lọ ṣọ́ọ̀ṣì. Màá ṣe gbé ògbóni tí máa fẹ́ ṣe, máa ṣe confirm ni, màá dé wà proud of nǹkan tí bá ń ṣe. Ìtẹ́ bá ṣe tẹ́ bá ti ń parọ́, tẹ́ bá tún fi ń gbá wa, tẹ́ ẹ̀ fi proud of it, àjẹ́ pé ó ní nǹkan kan ni. Tẹ́ bá gbóná kẹ́ gbóná, tẹ́ bá tutù kẹ́ tutù. Torúkọ Jésù ò bá jẹ́ fún yín. Ẹ sọ àṣì orúkọ tẹ́ ń lò fún wa nínú ṣọ́ọ̀ṣì. Ẹ sọ àṣírí agbára tẹ́ ń lò fún wa nínú ṣọ́ọ̀ṣì. Tẹ́ mọ̀ pé ẹ mọ̀ lè ṣe miracle fake rà dáadáa. Tẹ́ mọ̀ parọ́ kiri, tẹ́ mọ̀ tanra yín. Ìgbà tí wọ́n wá rí àwọn ìgbìmọ̀ àwọn ṣẹ́pàdì ẹgbẹ́ gbogbo wọn lọ ṣèwádìí. Nínú iṣẹ́ ìwádìí tán ni wọ́n rí pé lóòótọ́ olùṣọ́ Oyèbámijí Dámiláre òun mà ní. Wọ́n bá kọ lẹ́tà sí head of pastor's office ní headquarter wọn. Ìkan lára àwọn olùṣọ́ ó wà ní ẹgbẹ́ ògbóni o, a rí o, gbogbo àwa ní kọ́kọ́ la rí o, gbogbo ẹ̀rí rẹ̀ o, gbogbo ẹ̀ ló wà lórí social media o. Wọ́n wá kọ lẹ́tà, wọ́n wá láwọn pé àwọn ex communication àwọn ti ṣe àwọn òfẹ́ mọ́ láàrin wọn. Wọ́n wá kọ́pì ẹjọ́ bá mi pa àwọn Celestia task force. Ẹjọ́ lórí ìtọ́lẹ̀ àwọn tó jẹ́ ẹ bá mi pa àwọn tó jẹ́ Celestia. Torí àwọn ọmọ Celestia wá ń gbójú pamọ́ lẹ́mọ̀ sọ hallelujah o. Tí bá gbọ́ tẹ́ sọ hallelujah kankan nínú, tí bá rú kọ́mẹ́sẹ̀tọ̀, tí bá rọ́mọ Celestia tó sọ hallelujah o. Tí bá gbọ́ tẹ́mọ̀ Celestia kankan ṣe hallelujah o. Lẹ́yìn kẹsẹ̀ irúwo yà, èmi náà sọ pé àyà gbó, àyà tọ́, àyà jẹ, àyà mú. Tọ́mọ Celestia kankan bá pe hallelujah, tí ẹni bá ti pe hallelujah lẹ́gbẹ̀ẹ́ mi, ó fẹ́ rí jà ni. Torí bá ìtí máa ṣe fún ààrẹ àpọ̀.
bẹ́ẹ̀ yẹn hallelujah kí ni wọ́n wá kọ lẹ́tà sí pastor's office wọ́n wá Ọlábísí ojú ọlá complete máa bínú sí yín tẹ́ bá tún gbá hallelujah lẹ́nu yín hallelujah àbòbò nísìmọ̀ lẹ́yìn kẹ́ bá ṣe pé eriwo ya ní kẹ́ máa sọ nítorí wípé pásítọ̀ tó sáré kàbàkàbà olùṣọ́ sáré kàbàkàbà lọ́dọ̀ àwọn ògbóni reform ni bẹ́ẹ̀ ni mo sọ àwọn olùṣọ́ wọ́n lọ sọ́dọ̀ reform ògbóni fraternity ni wọ́n lọ sábẹ́ ààbò ńbẹ̀ wọ́n lọ gbàgbára ńbẹ̀ so that is to say hallelujah tẹ́ pariwo yẹn ó ṣe kí ni ẹgbẹ́ ìpamọ́sẹ́ ẹgbẹ́ kan kẹ́ máa sọ eriwo ya àyàgbó àyàtọ̀ àyàjẹ àyàmú torí tó bá tó fún yín ẹ̀yin máa yanjú wọn kiri tó bá tó fún yín tí orúkọ tẹ́ pé yẹn bá tó fún yín tó dá yín lójú olùṣọ́ yín ò ní lọ máa pa kájà tẹ́ bá tún gbé kánú kankan dání bẹ̀ yẹn tí bá gbọ́ eriwo yá máa bóríwo lẹ máa ń kọ yẹn tí bá gbọ́ lẹ́nu yín pẹ́rẹ́ máa fún yín ní rẹ́sùá tó bá tó fún yín ẹ̀yin máa yanjú wọn kiri kò ṣiṣẹ́ fún yín nínú àwọn wọ́n ní hallelujah eriwo ya ẹ jẹ́ ká mọ̀ pàládà lù nìyí ṣùgbọ́n tẹ́ bá tún kọ̀ndẹ́mù àwọn oníṣẹ̀ṣe má jẹ́ kí n bínú sí yín ẹ máa kọ̀ndẹ́mù wọn ẹ lọ wá máa sáàdì wọn ẹ lọ wọ gbàgbára ẹ wà gbàgbára bẹ ẹ wà mọ ògbò nínú ṣọ́ọ̀ṣì ẹ wà mọ ṣe mímọ́ eriwo ya jẹ́ ẹ gbádùn. mo bẹ̀rẹ̀ ni o máa kọ̀ndẹ́mù wọn ẹ máa ṣépè fòṣó ẹ máa ṣépè fàjẹ́ ẹ lè lọ máa gbàgbára lọ́dọ̀ wọn ẹ wà ní ṣọ́ọ̀ṣì ẹ wà wá ṣọ́ọ̀ṣì ẹ sáré wọ white garment yín ẹ lọ́dọ̀ wọn ẹ mọ pàkájà ẹ mọ lu ọjà wọ́n wá kọ lẹ́tà wọ́n kọ́pì wọ́n ní orí alájí ẹ gbójú ṣe ti gbọ́ mi ò ní gbójú mọ́ mi ojú ọlá complete wọ́n wá kọ lẹ́tà sí pastor's office bàbá bí náà àbí kí lórúkọ pásítọ̀ ẹjọ́ kí lórúkọ pásítọ̀ ọmọ bàbá wọ ṣọ́fà ṣé bàbá bí náà àbí kí ni bàbá yẹn jẹ́ wọ́n kọ lẹ́tà sí pastor's office ṣé ń gbọ́ o èyí pastor's office ṣe ń gbọ́ wọ́n kọ lẹ́tà sí yín àbẹ́ẹ̀rí lẹ́tà látọ̀dọ̀ wọn tún wá ń kọ́pì àwọn task force bàbá àjọvì ṣé bàbá àjọvì àbí tí ẹ̀ mọ orúkọ tó máa ń pe àwọn people oh my god wọ́n máa ń kọ lẹ́tà sí wọn ìyí tó ṣẹlẹ̀ lọ́sùn ṣètì rèé o wọ́n expect pé kí àṣẹ kọ́ lọ jáde káṣẹ sì kìnnì káṣẹ gùn kí ọ̀rọ̀ jáde láti pastor's office tó jáde látòkè lọ́hùn káṣẹ sì gùn ohun tí a rí gbọ́ ni wípé àwọn task force wọ́n ní wọ́n wá invite àwọn ṣe tí wọ́n pókè ẹjẹ́ kan invite arákùnrin according to allegedly ni o ẹ power tap lórí tiktok méjì bẹ́ẹ̀ máa pa tiktok ìbá kúrò mẹ́ẹ̀ ẹ power tap èmi ò náà ìzẹ̀lẹ́gùn yẹn ọwọ́ tí mo bá wà ìyọwọ́ mi ò báwọ́ skẹ̀skẹ̀skẹ̀ kan wá ẹni pé mo ṣe máa wọlé àmọ́ gbéjà wọlé ni ẹ máa power tap wọ́n wá àwọn yẹn wọ́n ní task force wọ́n invite ẹ̀ mo bí iná adá fún yín God bless you just farm wọ́n á máa dá fún yín Julius Alágbèrè bó oníṣẹ́ wà ẹ má bínú jàre ẹ kọjọ́ mẹ́ta wọ́n wá kọ lẹ́tà ṣé wọ́n mọ̀ kan tí wọ́n ṣe àwọn méjèèjì jẹ́ kásán tí wọ́n tag wọ́n láwọn task force wọ́n invite máa pé ó yá wá jẹ́ ká ṣe ìwádìí lẹ́nu ẹ̀ ká ṣe káwọn náà tiẹ̀ fún ẹ ní benefit of that kó náà tiẹ̀ wá ṣàlàyé kó o ní orí ọ̀fẹ́ láti ṣàlàyé pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ arákùnrin yẹn sọ fún àwọn pastor's office ó sọ fún àwọn task force wípé Aláàfin Ọ̀yọ́ Ọ̀jájá ó ní kóun má lọ ẹjọ́ ṣé ọmọ sẹ̀lẹ̀ lọ jájá ni nǹkan máa ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà yẹn o sẹ̀lẹ̀ mọ̀ ti gbọ́ ni ó mọ̀ gbọ́lẹ̀ wọ́n ló sọ pé ẹgbẹ́ allegedly Ọ̀jájá oh my god wọ́n ló sọ pé Ọ̀jájá ní kóun má wà so Ọ̀jájá ló ń control sẹ̀lẹ̀ ṣe ni pé àwọn pípò yẹn wọ́n ń dorí wa rú ni o ẹ wo Christendom o Ọ̀jájá tún ń pàṣẹ láti Ilé-Ifẹ̀ lórí àwọn ìjọ Ọlọ́run wípé pásítọ̀ tó ń ṣògbó ni pé kó má lọ ṣó parọ́ mọ́ pásítọ̀ ni àbí bẹ́ẹ̀ àbí lóòótọ́ l'Ọ̀jájá sọ bẹ́ẹ̀ ìyẹn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ kábíyèsí o mo yí ká ọ̀tún mo yí ká òsì o kọ́ adé ó pẹ́ lórí o kílẹ̀kẹ̀ ó pẹ́ lọ́rùn kírùkẹ̀rẹ̀ ó dé kíní bàbá èwo ló kàn nínú ìjọ Celestial àpò ẹ má bínú o ìbéèrè ni mo béèrè o sí òfàjà tó bá yẹ pé bẹ́ẹ̀ lórí wọ́n lẹ́yìn lẹ́ ń pàṣẹ láti inú pálásì yín àgbọn parọ́ mọ́ kábíyèsí ni ṣé ẹ mọ̀ wípé gbogbo wa náà la mọ̀ pé kábíyèsí o gbogbo ẹ̀sìn làwọn ṣe ògbóni náà ni kábíyèsí ìyẹn bàbá wọn ní Ọ̀fífẹ́ gbogbo wa la mọ̀ ọ̀rọ̀ wọn ni wọ́n pé kọ́ ọ̀rọ̀ ẹ̀yìn kọ́ bábò sí fíbò
ìṣẹ̀ṣẹ̀ làgbà bàbá sì ṣe ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ nífẹ̀ẹ́ ṣùgbọ́n ohun tó wá kan ó ṣe wá kíní yẹn wá dìsíkọ́ òun ara wọn bí àṣà ìyàtúndì pé ọ̀rọ̀ wípé olùṣọ́ ó ṣe ògbóni wọ́n wá kọ lẹ́tà sí pé kó yọjú sí task force olùṣọ́ wá dáhùn pé ọ̀nìfẹ́ ní pé kó o má wà ó ń sọ fún wa wípé ibi gíga pé àwọn tó lẹ́nu ń bẹ̀ ibi tó ń wà kì í ṣe ibi kékeré o. Iman, how are you? Àbí pé ibi tó ń wà pé ibi tó àtọ́ ti pàṣẹ táṣẹ ti jáde ibi tó tí wọ́n ti pàṣẹ tí wọ́n ti ń control ibẹ̀ ló ń wà o. Ilé ológun wọn ló ti di àfagbára wọ Olúṣọlá Balógun wà láyé ìparọ́ confam ní àbá àti òṣì. Tẹ́ fi mọ̀ pé lóòótọ́ agbára kan wá látòkè. Ṣé ọmọ kan táwọn pastors office ṣe wọ́n wá transfer ẹni tó jẹ́ regional head, God bless you Moshe Gold, wọ́n wá transfer ẹni tó jẹ́ regional head Celestial Church of Christ ní Ọlọ́run ṣògo ní headquarter nílé Ifẹ̀. Pastors office wá transfer ẹ̀ nítorí pé òun ló sign letter, òun ló kọ letter yẹn, òun ló sign lẹ̀ ṣe gbogbo àwọn shepherd yẹn kọ, òun ló wá sign sí. So ẹni tó sign sí letter tí wọ́n fi sọ fún wípé kí prophet Ògbóni báwo la ṣe máa fún náà Olúwo Ògbóni Olúwo prophet Oyèbámijí Dámiláre wọ́n wá transfer regional head yẹn, wọ́n wá transfer. So wọ́n ṣe kankan fún up to now àwọn retí láti àti June 11 wọ́n ti transfer regional head yẹn tá a ti ń wòran. Mo ń wo ni pé káwọn ìgbésẹ̀ tẹ́fẹ́ bókè nítorí ó kọ lẹ́tà ó ti jẹ̀bi sí bí a kò gbàṣẹ lọ́wọ́ yín nítorí agbára wa látòkè fọ́ọ̀sì kan wà fọ́ọ̀sì wà lókè fọ́ọ̀sì kan gbẹ́bọ́ díẹ̀ God bless you fọ́ọ̀sì kan wà lókè tó ń dagbó láàmú tó ń dalẹ̀ láàmú níjọ Celestial tí agbára wà bí tẹ́tí lọ́ọ́ ṣe eriwo jà bí eriwo máa jà bí kílẹ̀ lọ́ọ́ ṣe hallelujah bí eriwo jà bẹ́ẹ̀ ṣe ń bẹ̀. Fọ́ọ̀sì yẹn ló ti gbé agbára kalẹ̀ wọ́n transfer ẹni tó kọ lẹ́tà yẹn ni ìyẹn regional head yẹn wọ́n transfer ẹni tó ṣẹ̀ ó sì wà ní church ó ti ṣe shepherd nínú church. Pastor's office, I have a question for you. Èèyàn mélòó ló gbóni nínú yín pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí? Pastor's office ọwọ́ yín ò mọ́. Pastor's office ọwọ́ yín ò mọ́. Ẹ̀yin náà ń parọ́. Pastor's office ọwọ́ yín ò mọ́. Ẹ jáde síta ọwọ́ pẹ̀lú kan ìgbésẹ̀ tẹ́ gbé yẹn tẹ́ ẹ transfer máa yẹn nítorí pé òun ló kọ lẹ́tà ẹ transfer ẹni tó ṣògbóni tí gbogbo wáyé tó pa kájà ẹ fi sílẹ̀. Pastor's office ọwọ́ yín ò mọ́. Ológbóni lẹ́yìn náà. Tí ẹ bá ṣe pé ológbóni ni yín ẹnìkan ṣe nǹkan tó kù díẹ̀ káàtó ó yẹ káṣe ó jáde ni kí gbogbo àwọn ọmọ ọjọ́ mímọ́ àwọn ọmọ Celestial kan ní pé ha nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò dùn mọ́ Pastor's office nínú. So àwọn Pastor's office yín náà wọ́n wá transfer ẹni tó kọ lẹ́tà ẹni tó sign lẹ́tà yẹn ẹ transfer ẹni tó ṣe kì í ṣe tẹ́ ẹ lè sọ́mọ́ Ògbóni Dámiláre kẹ́ ẹ sọ́mọ́ ẹ̀ pé máa bọ̀ wá sáyé máa bọ̀ wá sí Kétu máa bọ̀ bá wa ní Kétu báyìí ó rí nǹkan tí constitution wá sọ ni constitution Celestial London section 101 títí dé 103 in tó sọ pé ọmọ Celestial àkọ́kọ́ ò gbọ́dọ̀ ṣe ẹgbẹ́ kò gbọ́dọ̀ ṣẹgbẹ́ àwọn kò gbọ́dọ̀ ṣẹgbẹ́ Ògbóni ọmọ Celestial àkọ́kọ́ ò gbọ́dọ̀ ṣe báyìí kò tí ẹ gbọ́dọ̀ bóyá ayé gan à ń fúnyàn ní Balógun jíjẹ ọ̀rọ̀ tí ẹ ti pẹ́ tó ti ń jẹ yẹn àìmọye tó ti ń jẹ ọ̀tún òsì Balógun aṣípa ojúlóge kìnnìkan àìmọye tí gbogbo wọn ti lọ ń gbà àìmọye àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ táwọn náà wà nínú àwọn tó máa ń tó ń rúgbà Ọ̀ṣun àbí àrí lórí social media táwọn ọmọ ìṣẹ̀lẹ̀ yín ẹnu ò kì í sì lára ẹ̀yin Celestial àfi bí afọ́kèémù nígbà tí wọ́n bá ti gbé wọ́n ti lọ rúgbà Ọ̀ṣun tán bá ti parí Ọ̀ṣun tán tẹ́ bá ti ní wọ́n ṣọ́ọ̀ṣì wọ́n ti wá wọnú ẹ̀mí wọ́n á máa jíṣẹ́ fún yín ìwọ náà mọ̀ ọkọ lẹ̀ ayé ọ̀tẹ́ ẹ̀ ta pa òbí ìbọn ìwọ tó lè fẹnu ara ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ àwọn ti fi fún wa wọ́n ní olẹ́nu ẹgbẹ́ òrò lòun ọkùn nígbà ó bá ya ìníjọ́ tí gbogbo yín ó gbọ̀n tó ní kálukú ọmọ tẹ́ẹ̀mọ̀ wà tí ọ̀sán nùkà eléyìí ni ó jẹ́ kẹwàá lulẹ̀ tẹ́ pé Ọlọ́run tẹ́ẹ̀mọ̀ lẹ́ẹ̀mọ̀ òun lẹ́ẹ̀mọ̀ béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ nínú bíbélì sọ pé àwọn èèyàn bí ṣẹ̀gẹ̀ nítorí pé wọn ò ní ìmọ̀ ó lọ máa kúnlẹ̀ sọ́dọ̀ ànáìtì tó kúnlẹ̀ fún tí ìgbàgbọ́ tiẹ̀ gan ó gùdù ó strong ju mi tó lọ kúnlẹ̀ sí lọ forí gbà orí pé òye rẹ̀ wò àwọn obìnrin kan sì wà nípa ayé wọn ti bàjẹ́ débi wípé ibi táyé wọn ta dé wọn mọ̀ ṣe ṣùgbọ́n wọn mọ̀ wá pásítọ̀ kiri ni ẹran tó dájú ní ọbẹ̀ pásítọ̀ ni ó jẹ yóò lọ́lọ́run ń lò pásítọ̀ wà alian ìyá mi ṣe wà God bless you pásítọ̀ yóò gbé bọ́ lọ sórí ìta mẹ́ta lóòru níbo wá gbàgbára lọ́wọ́ táwọn wọnú ṣọ́ọ̀ṣì àwọn white garment á máa gunpá lá máa sọ hallelujah lẹ́yìn tó bá ti ṣe eriwo yàtọ̀ tó ní ṣe àbọ̀rú àbọ̀yè ńlẹ̀ fá
àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní mọ̀ pastor's office ara yín ò mọ̀ fúnra yín rún pastor's office orí nǹkan kan ṣe sí àwọn àṣẹ tó jáde látòkè into fún prophet olùṣọ́ ògbóni yẹn tó fún ní god láti sọ pé fáwọn task force wípé Ọọ̀ni of Ifẹ̀ ní kóhun má wá Aliyah thanks for the stars Ọọ̀ni of Ifẹ̀ ní kóhun má wá ẹ mọ̀ pé agbára kan ni tẹ́ẹ̀fì wá mọ̀ pé lóòótọ́ àwọn agbára kan wọ́n ṣe kí ni wọ́n ń kanra wọn níbì kan àwọn pastor's office ẹni tó kọ lẹ́tà yẹn ló wá fìyà jẹ wọ́n transfer kúrò bẹ́ẹ̀ ìwọ lórí ìrùkúrì ìwọ ló sáì nǹkan tí ó yẹ kó sáì nínú ilé Ọlọ́run lẹ́nu tó mẹ́ta àwọn fọ́tò kan ó lọ káàkiri bí ta ti rí bíṣọ̀bù kan tó ń kábàkábà tó ń fọ́mọ̀ ọjọ́ rẹ̀ dọ́gì ẹ̀ẹ́dẹ̀ sọ fún wa pé dọ́gì dùn sọ́ọ̀sì ṣe bá náà bá ti mú choir stand àwọn kan oríṣiríṣi tó yẹ kẹ́ ẹ sọ fún wa já wa ní tipẹ́tipẹ́ ẹ ṣáà ń kó wa kí náà ní gbogbo àṣà pariwo hallelujah à ń pariwo Jésù Jésù ni. ẹ máa sọ pé tó bá ti gbé wọlé báyìí méjèèkú ó ṣẹlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ sọ fún wa pé ẹ ti dáfá tẹ́lẹ̀ pé ẹ ti gbẹ́bọ lórí ìta mẹ́ta páwọn ìyá mi òṣòròǹgà àwọn arógbá aṣọ má balẹ̀ yìí pé wọ́n ti gbẹ̀bọ̀ lọ́wọ́ yín kẹ́ tó wá ṣọ́ọ̀ṣì ẹ ti fún nǹkan ètùtù lẹ̀ ẹ sọ fún wa ẹ wà wá ṣọ́ọ̀ṣì àmọ́ ẹ̀dẹ́mọ́ ẹ mọ̀ lo kándù ẹ mọ̀ sọ pé kándù ẹni àmọ́ wẹ̀nú àjáde àpẹẹrẹ ẹni ká mọ̀ ṣe táyì ká mọ̀ ṣe pọ́n ká mọ̀ gbégbá ọrẹ ká lọ ṣe ká ṣe dùkẹ́ ká gbégbá ọrẹ fún ṣọ́ọ̀ṣì mẹ́ta ṣọ́ọ̀ṣì méje ẹni ká mọ̀ ọjọ́ ká mọ̀ kùrùbọ̀ ọ̀dí pé bẹ́ẹ̀ lógún ti ń sẹ́ ẹni pé ìgbádùn ẹ ṣe láhùn fún wa. tí ò bá sí àǹfààní tẹ̀ ń jẹ nínú ẹgbẹ́ ògbóni ṣẹ́ mọ́ lọ́bẹ̀ ẹ sì láhùn mò ń bọ̀ ẹ jẹ́ káwọn nǹkan tí báyìí olùṣọ́ kan sọ fún wa. ẹ jẹ́ ká gbọ́n tó lùkọ́ ẹ̀mọ̀ bọ̀ ẹ jẹ́ kí n wá àwọn tó lùṣọ́ ìsọ̀nà. Jésù ẹ fọ́ hand mi o. Olùṣọ́ prophet Gabriel Evans yes ẹgbọ́n bọ́ mo ti ẹ́ dìtẹ̀ ọmọ gẹ́kúrò mẹ́. Olùṣọ́ tó wà lórí ṣògbó ni that is doing Olùṣọ́. It is trending. Everybody's shouting. Everybody's shouting. Bloggers are posting it. Yeah. Everybody's talking about it. Let me ask those bloggers that are doing it today. Nígbà tí mo pariwo jọ́sí, pé 70% àwọn shepherds wà going into occultism. Ẹni sùúrù dáàdì Evans, ẹni sùúrù dáàdì. Ẹjọ́ ṣe gbọ́n kan tí màá yẹn sọ. Bóyá bẹ́ẹ̀ kan kí n tán Bluetooth kẹ́ fi gbọ́. Màá yẹn sọ pé nígbà tó ń sọ lọ́jọ́ kìíní àná, wípé 70% àwọn shepherd àwọn nínú Celestia 70% 70% olùṣọ́ kan ló sọ bẹ́ẹ̀ òṣèlú fẹ́ tí a rí gbọ́ 70% àwọn olùṣọ́ nínú ìjọ nínú Celestia ó ló gbọ́ ní pé gbogbo ló wà ní court ẹgbẹ́ bẹ́ẹ̀ dáhùn ẹ jẹ́ ká bóyá kí n tún rewind ẹ̀ fún yín dáàdì ẹ sọ̀rọ̀ sókè. That is doing good. It is trending. Trending. Everybody's shouting. Yes. Everybody's shouting, sir. Bloggers are posting it. Everybody's talking about it. Let me ask those bloggers that are doing it today. Nígbà tí mo pariwo jọ́sí. Tó pariwo jọ́sí. 70% àwọn shepherds were going to occultism. Okay, it is trending now. Ó gbé ṣáàkì sọ́run. Wọ́n lọ fi sèyàn. Wọ́n single ẹ̀ out. Olùṣọ́ àgùntàn ni. Ẹ jẹ́ kí n sọ̀tọ̀ fún yín. Ṣé ẹ̀rọ ọmọkùnrin tẹ́lẹ̀ yẹn? Olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀ yẹn. Jẹ́ kí n sọ̀tọ̀ fún yín. He's an errand boy. Errand boy. Wọ́n máa ránṣẹ́ boy. Àwọn ọ̀gá ẹ̀ wà nínú ìjọ yìí. Wọ́n wà. Àmọ́ bí a pastor's office náà wà. Àwọn bàbá ẹ̀ wà nínú ìjọ yìí. Àwọn leaders ẹ̀ wọ́n wà nínú ìjọ yìí. Tó bá tibọ̀ yẹn ti dìbò tí tó bá lanu ẹ̀. Kì í máa gbé ẹlòmíì. Ṣé kí n dẹ́rù báyìí? Ẹ má dẹ́rù bàbá jù. Ẹ má dẹ́rù bàbá jù. Ẹ jẹ́ kí n sọ tọ́ fún yín. Àwọn ọ̀gá ẹ̀ wọ́n ti DM lórí WhatsApp. Fọkànbalẹ̀. A máa yanjú ẹ̀. Fọkànbalẹ̀. I know the way this church operates. I am a Celestian of over 50 years. I know the way this church operates. Kẹ̀sìn gbọ́. I know. Ada fún yín sà. Ẹjọ́ tẹ́ bá bá mi ẹni tẹ́ bá mọ pásítọ̀ yìí, prọfẹ̀tì yìí, ẹ bá ní mo kí wọn. Mo kí wọn ní ti hallelujah ti rí Jésù tó ní ti ẹ̀ pọ̀. Àbáwọn ṣe sọ̀rọ̀ yìí. Wọ́n láwọn ti ń sọ. This man has been saying it. Pé pariwo pé ẹ ṣe nǹkan sí i. 70% ti àwọn tó jẹ́ yes it's my brother Àṣàkẹ́ ẹ bá mi kí wọn sà ẹ bá mi kí brother yín pé mo kí wọn gan mo appreciate wọn wọ́n kú ọkọ̀ akí City of David Ìbàdàn ló wà ẹ bá mi kí wọn ẹ jẹ́ bá mi pàtẹ́wọ́ fún wọn máa yìí sóòótọ́ ọ̀rọ̀ wọ́n ní 70% àwọn olùṣọ́ gbogbo pátápátá ló wà nínú ẹgbẹ́ òkùnkùn
wọ́n ló ti pẹ́ táwọn ṣe ń pariwo pé àwọn bloggers máa ń bú àwọn ni mi ò sí lára àwọn tó bú yín sáà dájì mi ò sí ń bẹ̀ ọlọ́run ká ní mo bá mú bàtẹ́ ẹ sọ yẹn èmi á ti kókó kíyín lẹ́yìn èmi ò sí di àbòsí èmi ò ti kíyín lẹ́yìn pẹ̀lú àgbékalẹ̀ tẹ́ ṣe ni wọ́n tún wá sọ fún wa pé wọ́n ní bọ̀bọ̀ yìí wọ́n lọ ọmọ iṣẹ́ ló tún jẹ́ so definitely Cherubim ìsìnkú tó lọ yàwọn kan ló máa rán tí ó lọ ṣojú gbogbo wọn ń bẹ̀ wọ́n láwọn akàn ti DM ẹ̀ wọ́n máa sọ fún pé calm down ní sùúrù o a máa yanjú ẹ̀ nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ nìyẹn òun lẹ̀ fi gbọ́ nǹkan kan láti pastor's office wọ́n pé pastor's office gan fúnra ọdí wọn gan òun ọwọ́ tí wọ́n gan òun mọ́ because tọ́wọ́ wọn bá mọ́ ní pastor's office irú nǹkan ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ tí gbogbo èèyàn ń gbé tí gbogbo èèyàn ń sọ ó yẹ kí ọ̀rọ̀ ti jáde kí àṣẹ ti tẹ̀lé ní pastor's office up to now wọ́n fold hands wọn ni wọ́n pretend pé wọn mọ̀kọ́ tí wọ́n ṣe bọ̀bọ́ yẹn ṣì ń gbèsè ní church. àwọn ẹgbẹ́ ògbóni àwọn náà wá reply wọ́n kọ lẹ́tà nínú lẹ́tà táwọn ẹgbẹ́ ògbóni sọ ọ̀rẹ́ mi ni nínú lẹ́tà just copy the link mo ṣe copy link yẹn nínú lẹ́tà tẹgbẹ́ ògbóni tí àwọn ẹlẹ́gbẹ́ ògbóni kọ wọn ò fi gbogbo ara mọ́ gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn àwọn concerns ẹgbẹ́ ògbóni. The attention of concerned parties has been drawn to the statement issued by the leadership of Celestial Worldwide regarding the alleged membership of Prophet Oyebamiji Damilare in Ogboni fraternity, and attempt to portray such association as automatically connected with autism, fetishism, or ungodly practices. We wish to state clearly that this position raises serious questions of consistency and fairness. The leadership of the church cannot condemn another spiritual association while ignoring the facts that many practices within Celestial Church of Christ itself involve spiritual symbols, objects, and rituals that some observers also interpret as spiritual practices. Wọ́n lẹ́yìn tẹ́ wà ní wọ́n ní gbogbo tẹ́yìn náà sọ yìí. Tàbí àwọn tẹ̀lẹ́tẹ́ gbogbo èyí tẹ́ fi ń bínú lórí ọ̀rọ̀ Dámiláre àwọn kan reformed ògbóni. Wọ́n ní ṣèbí inú ìjọ sẹ̀lẹ̀ náà. Wọ́n ní gbogbo tẹ́yìn náà máa ń dánwò mẹ́ gbogbo tẹ́yìn ṣe bẹ́ẹ̀ náà pé ṣèbí baby spiritual náà ni. Wípé wáyé tẹ́ fi ń condemn ẹnìkan. Wọn ò bú yín o. Wọ́n kàn ṣe wọ́n fi ọ̀rọ̀ wí ọ̀rọ̀ ni o pé same làwọn. Why tẹ́ nìkan fi wá tẹ́ wá lẹ́nìkan lọ́dọ̀ àwọn tẹ́ ń gbẹ́nu sókè ọ̀rọ̀ yìí pa o. The use of candles, spiritual items, symbolic objects, prayers over materials, and various forms of spiritual consultation and intervention are practices that exist within many religious traditions. Therefore, presenting another group of presenting àwọn ògbóni yẹn pé bí àwọn pé ẹ mọ̀ pé wọ́n wà unique nǹkan ẹ̀ o ni wọ́n sọ yẹn gbọmọdé pé bí ẹja sí wọn with fetish or occult activities while defending similar spiritual expressions within one's own institution appears contradictory. It is important to avoid hypocrisy and apply the same standard to everyone. If the use of spiritual materials and symbolic practices is considered unacceptable, then such a principle must be applied consistently. One cannot condemn another person's spiritual affiliation while refusing to examine similar practices within one's own environment. Gbogbo nǹkan ṣe ní kúkúrú èdè ẹ lè máa condemn wọn wọ́n ní kẹ́ máa wo àwọn tẹni pé èèyàn burúkú bí àpéjọpọ̀ tàwọn pé àpéjọpọ̀ bí nǹkan tí ò dáa ni bóyá bí nǹkan burúkú kẹ́ máa sọ bẹ́ẹ̀ àwọn òwà fẹ́tí kì í ṣe pé bóyá àwọn ń hùwà burúkú àbáwọn fi ń ṣe kà ẹ mọ̀ máa portrait níbẹ̀ kó dáa kì í dẹ́ ṣe pé bóyá máa pé tó bá mú kẹ́yìn náà máa ṣe kẹ́mọ́ tọ́ kándù kẹ́mọ́ làbẹ́lá gbogbo nǹkan tẹ́ fi ń símbọ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe yẹn tẹ́ fi ń lò lọ́dọ̀ yín níjọ Celestial definitely ẹ lè condemn àwọn pé same làwọn àtògbóni àti Celestial báwo náà ṣe ń ṣe nǹkan tọ́jú ọ̀sẹ̀ táwọn náà ń ṣe gbogbo ṣètùtù ṣe gbogbo ẹ̀yìn náà ṣáà ń ṣe ní ṣọ́ọ̀ṣì tó ń sọ nìyẹn kódà nígbà tó yá a gbọ́ pé wọ́n sọ wípé ṣé káwọn gbé list jáde pé káwọn gbé list àwọn olùṣọ́ yín káwọn gbé list wọn jáde fún yín àtàwọn ọmọ ìjọ náà tó ti wá pé táwọn bá gbé list jáde fún yín pé ṣọ́ọ̀ṣì yìí máa dàrú o ìjọ ó lànà kíjọ mọ́ lọ túká àwọn Gen Z wá challenge wọn pé kán gbé list jáde ṣùgbọ́n àwọn bàbá yẹn wọn ò lè sọ̀rọ̀ wọn bẹ̀bẹ̀ ni wọ́n dákẹ́ ṣe ni ó lẹ́fi ni pé wọ́n dákẹ́ yẹn torí wọn kò tó má gbé list jáde nǹkan ó bàjẹ́ lóòótọ́ wọ́n àìtẹ́ fi ń parọ́ fún wa wọ́n àìtẹ́ fi ń forúkọ Jésù tẹ́ fi ń bojú torúkọ Jésù ò bá wà pàwá fún tí ò tó jókòó tì tí ò tó gbójúlé wọ́n àìtẹ́ fi ń kọrin mo lórúkọ lọ́jọ́ gbójúlé mo lọ́lára ìtàn lágbára ayé èdè ẹ̀jẹ̀ kò lè kàbí lọ́wọ́ rẹ̀ bàbá ẹ mà kọrin ó lajú àbọ́jú ó jí yòókù dìde ó máa rẹ̀ lára dá kí lè tẹ́ fi ń parọ́ kí lè tẹ́ ṣe jẹ́ káyọ̀ mọ̀ wípé gbogbo àwọn iṣẹ́ ìyanu ilé ṣẹlẹ̀ nígbà tá a bá tẹ́ǹdì nígbà tá a bá ti fi késàrì fún késàrì káwá padà wọnú ṣọ́ọ̀ṣì káfíntàn náà fún Ọlọ́run. I'm highly disappointed in Celestial Church of Christ. I'm highly disappointed in Celestial Church of Christ.
àwọn nǹkan oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n wò ta ló lè bá wa tàn mọ́lẹ̀ sí kinní inú. I'm highly disappointed. Ìyẹn ni wípé àwọn tó yẹ ká gbójú okùn lé gbogbo oníjọsẹ̀ lẹ́sẹ̀ àgbogbo ilẹ̀ tí ń ṣògbó ni. Hello ṣe lè sọ̀rọ̀. Àkómọ̀ bóyá ògbóni lẹ́yìn náà. Kí lẹ sọ tí bá gbá lẹ́nu yà lẹ́nu yín máa fún yín níṣẹ́ lẹ́nu kí ló já lẹ́nu yà ẹ sọ pé ní wọ́n yà. Tẹ bá tún sọ àwùjọ bí láì gan màá rán yàn sí pé kán náà yìí gbogbo àwọn aláṣọ́ọ̀ṣì kọ́ ló ti ń ṣògbó ni àwọn bóyá yìí náà jára wọn ni. Ìyálàjẹ tẹ̀kẹ̀ ẹ̀ ṣe ẹyọ gbogbo tí wà lọ́sàn-án yìí. Mi ṣe ní yọ gbogbo tì mí mo ti ṣe ṣó fún yín látẹ̀kàn mo kàn ní kí n wò bóyá yìí náà ti wà lẹ́gbẹ́ ògbóni ṣé ẹ sọ pé ẹ mọ̀ pé àwọn Celestial àwọn chọ́ọ̀chì àwọn olùṣọ́ yín 70% wọn ṣe é gbọ́ ẹ sọ pé ẹ mọ̀ ìbọn sọ pé ògbóni gbogbo wọn wọ́n wá lọ síbẹ̀. Irọ́ wo lọ́sẹ̀ bẹ́ẹ̀ pastor's office gan ògbóni wà nù wọn. Ṣé lẹ́bídẹ́sì Ìyálàjẹ. Ẹ sọ pé kì í ṣe káwó ẹni kì í ṣe káwó mo fi sọ bẹ́ẹ̀. All right ma ẹ jẹ́ àwò. Ẹ ṣé God bless you. Arákùnrin tó jẹ́ prophet Oyèbámijí Olúwadámiláre tí wọ́n rí nígbà tí wọ́n ti lọ sí òkú tí wọ́n ṣẹgbẹ́ awo ìgbà tí wọ́n rí tí ó rí lórí social media àwọn shepherds tó wà nífẹ̀ẹ́ àwọn yòókù wọn ni òun ni wọ́n ṣèwádìí wọn rí wọ́n wá kọ lẹ́tà excommunication wọ́n wá kọ sí pastor's office àtàwọn tax office ohun tá a rí gbọ́ ni wípé wọ́n láwọn tax office nígbà tí máa yẹ ó ní àmọ̀bọ̀ yóò tọ́ ni o wọ́n ló sọ pé Ọọ̀ni ọ̀fìfẹ́ ní kò má wà ṣùgbọ́n àwọn expect pastor's office látọjọ́ kí wọ́n gbé ìgbésẹ̀ pastor's office lílé láti wá transfer regional head yẹn òun ni wọ́n wá gbé kúrò ẹni tó sign letter ẹni wọ́n wá gbé ẹ má gbàgbé pé wọ́n sọ pé Ọọ̀ni Ifẹ̀ ní pé kóun máa lọ kí ló fọ Ọọ̀ni ọ̀fìfẹ́ àti ṣọ́ọ̀ṣì yín tí òun ló dá Celestial lẹ́ni. Bóyá Ọọ̀ni ọ̀fìfẹ́ ní pásítọ̀ títí ẹ̀ tóun yàn. Ẹ tó dẹ́ ṣe pastor's office wọ́n bẹ̀rù Ọọ̀ni ọ̀fìfẹ́ ni wọ́n fi ṣe kankan mo fẹ́ mọ̀ ní o torí àbí wọ́n ti gbé gbèsè táwọn ò mọ̀ ẹjọ́ ìlà wà lọ́ọ̀yẹ̀ tìbí ẹjọ́ dárúkọ yín fáwọn èèyàn káwọn èèyàn mẹ́ tó ń sọ̀rọ̀ pé ó yẹ kó yé yín ju àwa lọ. Orúkọ tèmi ni Prophet Victor Ọláọ̀rẹ́ láti Celestial Reality Check. Ìyálàjẹ ẹ̀kú iṣẹ́ ẹ̀kú ètò ìlú kó lè dáa. Ìjọ mímọ́ kì í ṣe ẹgbẹ́ awo, ìjọ mímọ́ kì í ṣe ògbóni, ìjọ mímọ́ kò ń ṣe torí ẹni tó dá ìjọ yìí sílẹ̀ Pastor SBJ Ọ̀ṣọ́fà ní constitution tí wọ́n kọ fún ìjọ mímọ́ ní 1982 constitution yìí section 103 ibẹ̀ wọ́n sọ wípé ẹnikẹ́ni tó bá máa jẹ́ ọmọ ìjọ mímọ́ ó gbọ́dọ̀ kọ ẹgbẹ́ ayé àbí fraternity kò lè ṣe ẹgbẹ́ ògbóni tàbí ẹgbẹ́ ìbílẹ̀ bíi ó tiẹ̀ lè jẹ́ oyè ìbílẹ̀ bíi ìyálàjẹ kọ́tù náà lè jẹ́ oyè ẹ̀ tẹ́ bá máa jọmọ Sẹ̀lẹ̀ ẹ̀ lè jẹ́ oyè ìyálóde ẹ má bínú. Ìyálàjẹ tèmi sọ̀rọ̀sọ̀rọ̀ ní o kì í ṣe oyè ayé o. Mo rò pé ìyálàjẹ tó máa ń jẹ́ wílé wọn lórí. Irọ́ o ìyálàjẹ sọ̀rọ̀sọ̀rọ̀ ní o. So gbogbo àwọn ìyálàjẹ yẹn wọn lè jẹ́ ìyálọ́jà ìyá àpènà olúwo. Ọmọ ṣọ́ọ̀ṣì yìí kọjọ Ọ̀túnba ọmọ ṣọ́ọ̀ṣì yìí tẹ́lẹ̀ kọjọ Ọ̀túnba ṣé láti ẹ̀kọ́ ni àbí 2025 ó jọ Ọ̀túnba recently ṣé mi ò rí ni. Ìyálàjẹ ó dàbọ̀ pé nǹkan tẹ̀ ń tún yìí ẹ̀kọ́. No mo rí màá jẹ́ kí bá yín gbé picture jáde náà ó jẹ Ọ̀túnba ọmọ ṣọ́ọ̀ṣì ọmọ Sẹ̀lẹ̀ ni kí lẹ ṣe fún sáà ṣètò náà ara faṣọ máa yín wò èyí dárò kì í sì lára yín bí afọ́kẹ́ mu. Ẹ tẹ̀gẹ̀ yìí ẹ̀jẹ̀ ṣàánú ajé ẹ má dà business center irú báyìí. So nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹ tó dájọ́ lẹ̀ ti sọ wípé ẹnikẹ́ni tó bá ṣe àwọn ẹgbẹ́ ògbóni àbí ẹgbẹ́ ayé ó gbọ́dọ̀ lọ resign nínú ẹgbẹ́ yẹn maybe secret court ni o maybe any contest àbí traditional whatever ẹni ẹ gbọ́dọ̀ resign tó bá ti fi yẹn lẹ̀ tó ti fi òye ayé lẹ̀ gba ẹ ló máa ṣẹ̀ṣẹ̀ sọ pé ó darapọ̀ mọ́ ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wá nítorí pé wọ́n make reference lọ sí 2 Corinthians tó sọ̀rọ̀ wípé ìrẹ́pọ̀ kí ló wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ pé ẹni tó bá máa jẹ́ ọmọ ìjọ mímọ́ kò gbọdọ̀ jẹ oyè ayé ṣùgbọ́n lóòótọ́ àti lódodo ní ọ̀pọ̀lọpọ̀ ègèrè báwọn ṣe ń pa àwọn yẹn pé kinní kan ti dàpọ̀ mọ́ kinní kan ó ti dàpọ̀ mọ́ra wọn ọmọ ti dàpọ̀ ní másì àwọn babaláwo àwọn oníṣẹ̀ṣe àwọn tó ń ṣe oríṣiríṣi ìjọ tó tù wọ́n lára jù láti fi kẹ́ra láti jẹ́ káwọn èèyàn rò pé bóyá kìrìsìtẹ́nì ni wọ́n tó ń lọ jọ́ọ̀jì. ọmọ Sẹ̀lẹ̀ rèé o tó lọ joyè ọmọ Sẹ̀lẹ̀ rèé o ẹ bọ́ sórí social media kẹ́ máa rí picture tí mo fi hàn yìí ọmọ Sẹ̀lẹ̀ rèé o ṣọ́ọ̀yà ayé kọ́ ló lọ jẹ yìí ẹ mọ̀ tara yín ṣé tó náà àkàmá ń rí yín tá a mọ̀ pretend bẹ́ẹ̀ parí gbogbo tó ń ṣẹlẹ̀ ni. Kì í ṣe gbogbo wa náà Ìyálàjẹ ẹ tẹ̀gẹ̀ yìí sì kì í ṣe gbogbo wa kì í ṣe gbogbo nǹkan yóò dáa ìjọ mímọ́ lòdì sí ìlànà lòdì sí ṣùgbọ́n máa ń ṣẹlẹ̀ ó dẹ̀ ṣe ń ṣẹlẹ̀ náà la ṣe ń pariwo la ṣe ń kéde la ṣe ń sọ fún wọn pé kò dáa àwọn nǹkan yóò dáa torí àwọn ìjọ tí ó fi àyè gba kéèyàn jẹ oyè ayé àwọn ìjọ yẹn wà àwọn chọ́ọ̀chì ìbílẹ̀ ẹ lọ pa constitution yín rẹ. nínú ìjọ mímọ́ kò fàyè gbà tí ò bá dẹ̀ ti fàyè gbà ẹnikẹ́ni tó bá ń ṣe ó ti lòdì nǹkan tó ń ṣe ti lòdì sí ìlànà tí ẹni tó dájọ́ sílẹ̀ fi lélẹ̀ ṣùgbọ́n bí gbogbo oníkúlùkù ṣe ń mọ́lẹ̀ yìí bá ṣe ń rí náà là ń pariwo àwọn ẹgbẹ́ ògbóni ọ̀hún fún ara wọn gan wọn sí ní síkírìtì mọ́
wọ́n ṣe nǹkan wọn confidently, wọ́n record ara wọn, wọ́n ní website, wọ́n ní social media handles, wọ́n wà lórí Instagram, wọ́n wà TikTok, wọ́n wà everywhere. So nísìnyí ẹni bá máa ṣògbóni tí ò bá wà confident pé ògbóni lòún fẹ́ ṣe, kó má kó àwọn èèyàn jẹ pé òun fi orúkọ Jésù máa olùṣọ́ yẹn sì ó lò wòlíì. Ó jẹ́ díwọ̀ olùṣọ́ àgùntàn, ó jẹ́ ṣọlọ́fẹ́ láwọn ọmọ ọjọ́ lórí, ó jẹ́ máa wàásù fún wọn pọ́mọdé ọmọ kì í ṣe ẹgbẹ́ awo, kì í ṣe ẹgbẹ́ ilé ìdì, kò ń ṣe pákó ìṣàwọ̀, wọ́n fún ara tó dẹ̀ lólùṣọ́ àgùntàn, ó rẹ̀ kẹ̀tẹ̀ sínú oyè yìí. So ó kún díẹ̀ káàtó, àti rí ìgbésẹ̀ tí àwọn head office gbé o. Torí the only response a rí ni pé àwọn bàbá àjòfin wọ́n respond pé àwọn endorse excommunication letter tí àwọn regional ní Ilé Ifẹ̀ tí wọ́n fún olùṣọ́ yẹn. So but yàtọ̀ sí response bàbá àjòfin yẹn, a rí pé kí pastor's office kí wọ́n kọ lẹ́tà pé àwọn confam excommunication olùṣọ́ yìí. Wọn ò jẹ́ gbé lẹ́tà jáde pé òun ṣọmọ sẹ̀lẹ̀ mọ́, torí bẹ́ẹ̀ àti ṣe ń sọ̀rọ̀ yìí lé ní àná ó sì lọ chọ́ọ̀chì wọ́n ṣe gbé jerímọ̀yàmọ̀ wọlé, èyí tó yẹ kó fi ké wẹ níwòyà wọ́n ṣe jerímọ̀yàmọ̀ ó dẹ̀ kọrin wọ́n ṣẹ̀sìn wọ́n ṣe wàásù. So ohun tá a rí tó ń ṣẹlẹ̀ nìyẹn o, òye wa àmọ́ bí mo ti bá yín. So ṣe rí pé ṣọ́nà tí mo sọ ṣé mo parọ́? So pásítọ̀ táwọn bá ṣe ẹjọ́ mo gbọ́ wípé wọ́n ní arákùnrin yẹn sọ wípé ok ṣé àwọn tax force torí ẹ̀ sí lórí show máa fi mọ ọ̀rọ̀ yẹn bóyá ó right. Àwọn tax force ìgbésẹ̀ wọn ni àwọn bàbá àjòbí àbí wọ́n pè àbí wọn pè bàbá àjòbí wọn kí ló sọ fún wọn. wọ́n pe ọkùnrin yẹn tó kópa wọ́n lè continue investigation pé nítorí investigation tí àwọn ará Ilé Ifẹ̀ ṣe ní Ọlọ́ṣogbo region, àwọn bàbá àjòbí fún wọn gba lẹ́tà látẹ̀dọ̀mọ́, àwọn náà fẹ́ gbé investigation fún wọn kó má dàgbọ́ pé wọ́n kàn déédéé dalẹ́ sí nítorí pé wọ́n rí fọ́tò náà láàbí wọ́n rí fídíò ni wọ́n rìkọ́dù ẹ̀ live and direct. Bẹ́ẹ̀ni. Àwọn tó yẹ rìkọ́dù ẹ̀ jẹ́ fóònù ẹ̀. Àwọn tó yẹ rìkọ́dù ẹ̀ rí ẹbí olóògbé ni wọ́n. Àwọn ò mọ̀ pé bóyá nǹkan tó ṣe bẹ́ẹ̀ bóyá kò dáa àbúdá. So ìgbà tó dẹ̀ pé kò lọ, wọ́n dẹ̀ bí kí ló dé tó wá. Àwọn ẹgbẹ́ ìsàn fún lọ bí mẹ́ta, ó ní ọ̀nì ọ̀fìfẹ́ lórí kó má wà. So agbára jẹ̀ṣẹ̀ wa kù. Ó ṣe àwọn task force náà kù. Àwọn ọmọ bíi báyà lájà. Ṣé ó sọ wípé ọ̀nì ìfẹ́ ní kò má wà? Bẹ́ẹ̀ni. Okay. So but nígbà tí pastor's office ó yẹ kó wá gbé ìgbésẹ̀ lórí nǹkan tó wà lẹ́yìn, wọ́n ní pastor office transfer máa regional head yẹn ṣé lóòótọ́ ni àbí irọ́ ni. Òótọ́ ni ní June 11 ni arílẹ́tà tí Alàgbà Káyọ̀dé Àjàlá tí wọ́n gbé jáde tí wọ́n transfer regional head. Ìyẹn prophet Josu Ahotan Michael. Bẹ́ẹ̀ ni ìyẹn ni regional àwọn olóṣàìn lẹ́tà tí wọ́n fi excommunicate olùṣọ́ yẹn. So àwa ti rò pé bóyá olùṣọ́ tí wọ́n ní wọ́n bá ní ìdí aláwọ̀ yìí ni wọ́n máa gbé, ṣùgbọ́n ṣe ni láàánú pé regional tó sign lẹ́tà wọn ni wọ́n gbé. Bóyá nọ́mbà ìyá Àjàlá lè pè tó jẹ́ spokesperson fún pastor yẹn ló lè ṣàlàyé, òun ló lè defend tó lè mi ò ṣiṣẹ́ lọ́fíìsì pastor. Kí ló dé tí wọ́n fi keep quiet? Kí ló dé tí àwọn pastor's office ò ṣe nǹkan kan tẹ́ pálí tó ẹni ìka mọ́ ní yín o, ayé mọ̀ ní ká o, ayé mọ̀ ní ká o. Kiri àní mo sọ pé pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn mo forí calculate ni, anybody can think bó ṣe ń ronú. Ayé ti wọnú ìjọ Ìyálájé, ìjọ ti wọnú ayé ti wọnú ìjọ. Àní pastor's office ẹ máa gbọ́ ṣe eré mi sọ pé ní pastor's office yìí yẹn àwọn kan wà ń bẹ̀, àwọn forces kan wà ń bẹ̀. Wọ́n ti sọ ṣe pé bàbá prophet Evans wọ́n sọ nínú fídíò wọn, wọ́n sọ pé that boy gan, wọ́n ní shepherd yẹn gan, wọ́n ní multiplayer bí wọ́n ní errand boy ni. Àwọn ọ̀gá ẹ̀ wọ́n wà ní ìjọ, wọ́n ní wọ́n ti máa DM ẹ̀ pé fọkàn balẹ̀ o, a máa yanjú ẹ̀, má wọ̀rí, a máa yanjú ẹ̀. Nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ ni pé wọ́n ti yanjú ẹ̀ lábẹ́nú sìn àgbọ̀n kankan, because báwo ló ṣe correlate Ọọ̀ni of Ifẹ̀ tó jẹ́ ọba kó wá máa pàṣẹ kó máa fohùn ránṣẹ́ kí ni wọ́n máa sọ fún yín pé wọ́n ní kóun máa wà. Ṣé Ọọ̀ni of Ifẹ̀ ṣé òun ni wọ́n install ẹ̀ as olùṣọ́ ni? Torí kò yé wa. Tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀, ìyẹn ni wípé bàbá wa Ọọ̀ni Ifẹ̀ bóyá orúkọ yẹn náà lẹ́tà kan ti wá láti bóyá ọlọ́run dájú mi omi ìmọ̀ àlẹ́jẹ́ ni bóyá ó ti jáde láti palace tó ti dé pastor's office, tí pastor's office náà wọ́n ti jẹ́ dòdò wọn ò lè sọ dòdò mọ́ lẹ́pẹ́ lára wọn náà àwọn kan ògbóni wà nínú wọn ẹ̀ ní sọ pé wọn ò tó gbóni nínú àwọn pastor's office pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yẹn torí wọn ò ṣe nǹkan kan wọn ò gbé gbèsè. Ìyálájé ṣe ní gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí mi ò lè sọ pé irọ́, mi ò dẹ̀ lè sọ pé òótọ́. Ọdún tó kọjá ni kí ló jẹ́ Evans láti Ìbàdàn tó sọ pé 70% àwọn olùṣọ́ ní Celestial ló ń ṣògo ni. Nígbà tó dẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ wa nísẹ̀lẹ̀ náà la kéyìn bò pé kí ni evidence tó ní tó fi sọ pé 70% kò yé yín báyìí. Ṣùgbọ́n gbogbo àwọn ìrírí ìtajà bẹ̀rẹ̀ sí ní rí báyìí bíi pé kólíkálukú máa gbàdúrà kólíkálukú kó mọnú ara ẹ̀ ni torí kò yé wa mọ́ báyìí. Ní nǹkan bí ọdún kan sẹ́yìn àwọn ọmọbìnrin tí wọ́n ń gbé gbá tí wọ́n ń ṣe ọlọ́ṣun tí wọ́n di gbá. Èmi àti bọ̀dá ì máa ń ronú bákan náà ṣá. A bẹ̀rẹ̀ sí ń bá wọn jà pé. Ẹ̀yin náà rí wọn àwọn tó ń gbé àwọn arúgbó Ọ̀ṣun, mo ṣe ṣó yẹn gbà yẹn pé àmọ̀tí àwọn Celestial tó rúgbó Ọ̀ṣun. Dọ́bà tí wọ́n ní ṣọ́ọ̀ṣì ẹ̀mí dẹ̀ sì ń lò wọ́n dẹ̀ ẹ̀mí dẹ̀ sì ń lò wọ́n ní ṣọ́ọ̀ṣì wọ́n dẹ̀ sì ń jíṣẹ́. Ayé mi tèmi bá mi. Ìyálájé oríṣiríṣi ẹ̀mí ló wà àwọn ibi tí ẹ̀mí yẹn ti ń wà. Ẹ gbà wá ni ẹ ti ń gbà wá ọ̀dọ̀ wá ẹ ti gbà wá.
nígbà tẹ́ mọ̀ wípé orúkọ Jésù ò tó láti lajú afọ́jú láti jókòó dìde ìpè àfi ká ṣe gbé awo wá ìtẹ́ ìfi lahùn fún wa tẹ́ wá táwọn èèyàn yín wá lọ síbẹ̀ wọ́n lọ ń gbàgbára wa agbára tó wá lọ gbà wá bẹ́ẹ̀ wọ́n wá tún lò fún wa ní ṣọ́ọ̀ṣì ẹ̀ sì fẹ́ kó ọ̀ṣẹ́ fọ̀nà kan gbogbo wa káwọn lè mọ bí tá à ń lọ ní gbogbo wa lọ bẹ̀. kì í ṣe ìyálàjẹ ọ̀rọ̀ bá sọ yóò yé mi kì í ṣe kò sẹ́ni tó sọ̀pọ̀tì wọn. ẹ bá sọ bẹ́ẹ̀ pásítọ̀ sọ́ọ̀bì sọ̀pọ̀tì wọn tí pásítọ̀ sọ́ọ̀bì sọ̀ bá sọ̀pọ̀tì wọn yẹ kí ìgbésẹ̀ ti jáde láti ìgbà ọdún ti ṣẹlẹ̀ tó ẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ni kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ náà mẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ ẹ kí wá ní mẹ́ẹ̀ tó ṣẹlẹ̀ oṣù tó ṣọlá ló ti ṣẹlẹ̀ kí mo kí pásítọ̀ sọ́ọ̀bì wá ní ṣe sí. èmi ò ní defense fún pásítọ̀ sọ́ọ̀fì. ẹ lè defend wọn torí ẹ̀yin náà mọ̀ pé pẹ̀lú nǹkan tó ṣe ó kù díẹ̀ káàtó àbí ẹ̀yin sọpọ́tì nǹkan tí pásítọ̀ sọ́ọ̀bì ṣe ní tá àgbà kọ̀ọ̀kan látẹ̀dọ̀ wọn àbá má ṣe irú ṣóòyì kárí pásítọ̀ sọ́ọ̀bì ti gbé ìgbésẹ̀ ni àwọn adákẹ́ àwọn òfẹ́ sọ̀rọ̀ látọjọ́ ọkọ̀ wá ní pé èèyàn wá fún ṣọ́ọ̀ṣì ó wá fún pásítọ̀ ó ń ṣe kíní kan ṣèbí ṣe wọn náà lọ ṣọ́ọ̀ṣì ṣèbí kírísítẹ̀nì wọn náà wá fún ṣọ́ọ̀ṣì ló jẹ́ kí n dákẹ́ èmi náà wá wòran mo dẹ̀ gbogbo òwe mi mo ń kọ́lẹ̀ báyìí gbogbo tó ń ṣẹlẹ̀ lórí social media mo ra ń kọ́lẹ̀ gbogbo táwọn nílà ń kọ́lẹ̀ pé bí àwa náà bá ti dé àwọ̀ṣẹ́ o ó yẹ kí pásítọ̀ mo jẹ́rìí wọn ní pásítọ̀ office pé wọ́n ti ẹ̀ ṣe mo ti ẹ̀ jẹ́rìí bàbá yìí. ìyálàjẹ ṣẹmọ nǹkan tó yà mí lẹ́nu ó tó yà mí lẹ́nu jù ni pé èmi bá ẹni tó rìkọ́ọ̀dù fídíò yẹn ẹni yẹn pè mí pé òun lòún rìkọ́ọ̀dù fídíò yẹn o òun dẹ̀ lọ bẹ̀ ó nígbà tó ń dẹ̀ débẹ̀. ẹ pàwọ́ tà ẹ máa sọ mo ń gbọ́ yín sà. ó nígbà tó ń débẹ̀ ó rí pé kì í ṣe máa yín nìkan ni pásítọ̀ tó wà láàrin wọn pé àwọn pásítọ̀ ìjọ míì náà wà bẹ́ẹ̀ àwọn CAC àwọn Pentecostal churches àti àwọn Orthodox churches gbogbo wọn ló jọ yapa. ṣùgbọ́n kí n má dárúkọ ó wá nígbà tó ń jẹ́rìí gbogbo ẹ̀ pé òun ò pé bóyá nọ́mà ṣe mọ̀ ara lè fẹ̀lẹ́ nìyẹn náà àwọn ọ̀jẹ̀ ni wọ́n close mọ́ àwọn olóògbé so wọ́n fi òpin bóyá àwọn olùmọ̀lá ní gbogbo ẹ̀ pé wọ́n máa ń ta ọjà ìmọ̀ra wọn bí àtàmọ́ra ẹnìyẹn ò fi ìta sí nǹkan ó lóun mọ máa yí dáadáa ó mọ̀ pé olùṣọ́ àgùntàn ni ó nígbà tó jẹ́ dípò òun kọ́kọ́ ni man of God tóun rí tó da ìkú bora òun lòun ò ṣe sọ̀rọ̀ tó bá pẹ́ ẹnìyẹn rí pé nǹkan tí ò da ni mí rò pé nǹkan máa post ẹ̀ sórí afẹ́fẹ́ torí ẹ̀dọ́ ẹnìyẹn làwa ti lọ download ẹ̀ bá ti crop ẹ̀ jáde. ṣàpáwọn yẹn kàn ṣètò òsìnkú làwọn post wọn kúkú torí tiẹ̀ post ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn tó dẹ̀ ṣòkú ẹ̀yin ṣé àmọ́ bóyá bàbá ni ẹ̀yin wọn á dá o. bàbá ni. ẹ̀yin bàbá dá o torí olókùn ṣòkù bàbá ẹ má bínú o pé òun òkú yín gbogbo ẹ má bínú ẹjọ́ nítorí tọlọ ẹ̀yin awo ẹjọ́ ẹ wo mo gbà fún yín ẹ̀yin awo mo kíra fún yín. àwọn ìfọwọ́jà wa tún halẹ̀ mọ́ wa pé àwọn máa táwọn bá release wọ́n ti ẹ̀kọ́ right up rẹpẹtẹ pé kí ni right wa láti máa expose. ẹni bá wọn. olùṣọ́ yẹn. wọ́n wá halẹ̀ mọ́ yín bá wọ́n ṣe halẹ̀ mọ́ yín. wọ́n kọ right up pé kí ni reason tàṣẹ ẹ̀sìn àtàṣẹ àtàkì máa yẹ pé nǹkan táwọn àṣẹ báwa náà ń lò mọ́lẹ̀ à ń lo ìdá tradition wọ́n ṣàkọ gbogbo ẹjọ́ yẹn rádaràda ìgbà tó dẹ̀ kọ́ àwọn ọmọ ọjọ́ ògbà wọ́n ní rárá pé òfin àti ìlànà wà nínú òjò mímọ́ òun lè kẹ́gbẹ́ àwọn oníwọ̀ wùlí ká má ti wá sọ pé olùṣọ́ àgùntàn ibi tó ti ń fọ̀rọ̀ ẹ̀rọ bá ti ní ẹ pé báwọn bá gbé list mẹ́mbà àwọn jáde pé ṣé àwọn olùgbàgbọ́ wọn ní white garment church dábì pé wọ́n kó gbogbo white garment pọ̀ bóyá mẹ́mbà wọn dẹ̀ pọ̀ rẹpẹtẹ. mo bá kí ṣe pé bóyá kọ́ àṣírí ti tú sẹ́ gbogbo ìta ìmọ̀ máa ṣe rí wo wáyà ìpìlẹ̀ máa ń kọ́ ṣọ́ọ̀ṣì yẹn rí àti níbi kí wọ́n lè ṣe jẹ́rìmọ̀ máa yà àti ẹ̀ríwọ̀ wáyà àti ẹ̀ríwọ̀ yà kí ni yàtọ̀. Eriwo yẹ ma eriwo yà. lọ́rùn bá ṣe ń kọ́ nìyẹn kó sí eriwo yà nú ẹ̀ so ìgbà tó dẹ̀ halẹ̀ báwọn fẹ́ gbé líìsì àwọn náà dẹ̀ dúró àwa jẹ̀sí ní kán gbé líìsì jáde o àti gba yẹn wọn reply wọn respond mọ́. àní ṣé ẹ gbọ́ àní sísà tó pè mí sísà ní pé àwa jẹ̀sí èyí náà tún sọ bẹ́ẹ̀ ó ní àwa jẹ̀sí ní pé kán gbé líìsì jáde ṣé yìí jẹ̀sí sẹ́yìn association ní tẹ́bí. àwọn onígbà ní wọn ni máa ṣe orúkọ jésù ní ṣòro ọ̀rẹ́ fún wa tó dẹ̀ wá ṣe. ẹ̀yin jẹ̀sí ní kán gbé jáde síta tó bá gbé jáde síta ṣọ́ọ̀ṣì yóò wà ní dáhùn káwá kò tí bá máa tún ká mọ bí láti máa tún bẹ̀rẹ̀ tá bá máa tà fún China ní kàtà kàtà. kò sí bàgẹ́ ní ta fún China bàbá mo bí iná pastor service ẹ ló sà ẹ gbọ́. ẹyin ní nọ́mbà bàbá àjòbí kẹ́ pé bàbá task force. ẹ jẹ́ fún mi ẹ sẹ́ni nọ́mbà bàbá àjòbí tí mo bá ti sùn kọ́ kí n bá wọn sọ̀rọ̀ ẹ dákun torí ọlọ́ọ̀ tẹ bá ní. àwọn agbótọ́ wà Nàìjíríà but kò yẹ kán ti sùn. ẹ jọ ẹ ti máa ẹ sọ fún bàbá àjòbí pé mo fẹ́ pé òun ẹ jọ bá mi táàgì nọ́mbà wọn ẹ sẹ́ndì ẹ ká pé wọn ẹ ṣe sà eriwo yà ẹ sọ páyà gbó ẹ ti sá lọ ẹ jẹ́ sọ páyà gbó kíníkíní tí bá tún gbọ́ tọ́mọ sẹ̀lẹ̀ kankan sọ hallelujah ó máa kó fọ́jú fún ni. ìyá Michael yálàjẹ àrísọ eriwo yà. ìkéde eriwo yà ni òkè ṣe pásítọ̀ olùṣọ́ tó fẹ́ wá gbèsè tó fẹ́ wá ṣèsìn tó máa ṣiṣẹ́ nu ṣọ́ọ̀ṣì tí ó máa jíṣẹ́ tó máa ṣètò tó máa gbàdúrà tó máa pàfọ́ọ̀mù sí ìyanu nígbà tó ti lọ sí eriwo yà àyàgbó àyàtọ̀ tó ti lọ gbàgbára ńbẹ̀. ó kàn jáde látẹ̀dọ̀ wa ni kì í ṣara. ara yín ni ẹ rántí náà yẹn ìyẹn ni mi ò fẹ́ kì í ṣara yín ni kíni.
ògbóni ṣẹlẹ̀ ẹ máa gbọ́ bóyá a máa fi gbogbo èyí tẹ́jọ́ mọ̀ ṣẹlẹ̀ sí bóyá a máa fi ògbóni síwájú orúkọ yín kí lẹ pé orúkọ yín lẹ́ẹ̀kan prophet ògbóni Victor Ọláọrẹ. irọ́ orúkọ mi wọ ọlọ́mọ jẹ́ jáde ní sátani. ara yín ẹ wò ara yín ò mọ̀. irọ́ ìyàwó ṣe. Àṣàkẹ́ wọ́n ní ṣẹlẹ̀ làwa o tí bá tún gbọ́ ṣẹlẹ̀ làwa lẹ́yìn kẹsàn-án irú ọjà ẹ̀yin àti tani àṣírí yóò ti tú sí wa lọ́wọ́. ká ní pé ẹ fẹ́ máa defend ara yín bọ̀dá Victor ẹ dákẹ́ ọ̀rọ̀ òdùn lẹ́nu yín bọ̀dá Victor ọ̀rọ̀ òdùn lẹ́nu yín ibi tí ọmọ ti lè dùn lẹ́nu yín tí bá sọ̀rọ̀ ẹ dákẹ́ mo ti win nìyí ibi tí ọmọ ti lè dùn lẹ́nu yín ká ní pastor's office ti pàṣẹ tí wọ́n ti kọ lẹ́tà to the gbogbo effect pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ yìí wọn kọ́ńkọ́ńkọ́ to that effect ìyẹn ni wípé pastor's office gangan fúnra wọn agbára kan wà there is a force or forces tó ń darí ní pastor's office tí ó ń pàṣẹ fún wọn tí wọn ò fi lè gbé ìgbésẹ̀ kankan. kí bàbá àjòbí wá sọ lẹ́tà tí wọ́n kọ lẹ́tà tí mo gbọ́ wípé wọ́n ní wọ́n kọ copy pastor's office wà ní copy tí mo rí ibi ká ló gbà á ajẹ́ sẹ́kítírì yìí ní pastor's office ajẹ́ pé sẹ́kítírì yìí tó bá gbà á tí ò bá kà sí ti pastor ajẹ́ pé ògbóni ni. ọ̀tọ́ ni mo sọ fún yín tí pastor's office bá gba lẹ́tà yẹn tí wọn ò bá fi kà á sí etí bàbá abo bí iná ẹni tó gba lẹ́tà yẹn tó ń rún mọ́ra tí ò jẹ́ kí wọ́n mọ̀ yẹn ògbóni ni. èmi ò ní dìfẹ́ǹsì mo ti sẹ́ẹ̀dì nọ́mbà bàbá àjòyè fún yín. máa pè wọ́n kọ́lọ̀ jẹ́ kí wọ́n gbé. ẹ jẹ́ àpè bàbá àjòyè tó jẹ́ pé ipò wọn ni bàbá àjòyè ní àwọn ní ẹ̀ẹ́dì táàsì. àwọn ní chairman ní task force worldwide CCC worldwide àwọn ní alákòóso gbogbo task force wọn á lè ṣàlàyé ìgbésẹ̀ tó ń gbé lórí ẹ̀. ó dáa ẹ jẹ́ ká gbọ́ ọlọ́run kù sùúrù Abídèmí ṣé mọ̀mí Abídèmí ni ẹ ṣe sà ẹ ṣe o àṣírí yìí tú ọ nísàtí àwọn ẹgbẹ́ ògbóni 70%. ẹ bẹ̀rẹ̀ sí fi fọ́tò ọ̀túnba hàn yín alọ́túnba a ní gbogbo àwọn yèyé oge àwọn ọ̀tún kìnnì kan ọ̀tún ìyálóde ọ̀tún ìyálájé gbogbo wọn pátápátá la rí bọ́kọ́ ṣe ń jẹ ìyàwó oúnjẹ wọ́n tún gbọ́ṣu wọ́n ń gbégbá wọ́n ń rúgbá èwo la àníṣe káwá yín dà sórí igbá. ẹ má dà sórí igbá ẹ ṣe díẹ̀ o. at least báyìí a lè gbé títún step up àti gbọ́ pé fèrèfèrè pé 70% gbogbo ni wọ́n ní ìsinyìí a lè ti rí. wòlíì Evans sọ yẹn kò sí wọ́n lè wà lóòótọ́. wọ́n wà ẹ mọ̀ pé báyìí náà wọ́n ní kò sí gbogbo yín náà lẹ́ ń defend àwọn ẹ má máa defend àwọn olùṣọ́ yín mọ́ ògbóni ni wọ́n o ẹ má defend wọn mọ́ o kó ní kálukú mọ́nú ara ẹni tá a bá dé bí mo ṣe wà yìí èmi mọ Ọlọ́run tí mò ń sìn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa Ọlọ́run tí wọ́n ń sìn gan ju Ọlọ́run tó náà forí balẹ̀ fún ní ṣọ́ọ̀ṣì lọ èmi mọ ẹni tí mò ń sìn mo mọ ẹni tí mo nígbàgbọ́ nínú ẹ̀ ìwọ tó yẹ pé Ọlọ́run ló ní ìgbàgbọ́ nínú ẹ̀ wà wá lọ fi ẹlẹ́ran ara wa lọ fi ṣe àgbẹ́kẹ̀lé ẹ wà wá lọ sí ṣọ́ọ̀ṣì lọ gbàdúrà kan wà ní wọ́n gbé sòun sáré kúnlẹ̀ wà lólùṣọ́ kan gbé ọwọ́ ní ẹ lórí ó ń gbàdúrà fún ayé ẹ ti ta. nǹkan tí mo fẹ́ lẹ́kẹ̀ẹ́ mọ̀ Yálàjé ni pé ẹni tó dá ìjọ sílẹ̀ ó là ó dẹ̀ sọ fún àwọn èèyàn pé ẹ lè ṣe awo kẹtùjọ́ mọ̀ ọ̀ṣọ́ mímọ́ o. nígbà tẹni tó dá ìjọ sílẹ̀ tó là á kílẹ̀ tẹ̀yìn wọ́n fi fomi já. nígbà tí bàbá Ọ̀ṣọ́fà tí wọ́n dá ìjọ sílẹ̀ mo ti gbọ́ wọ́n ti sẹ́ni wọ́n ní constitution yẹn wọ́n ní 101 títí dé 103 ẹni pé kí n lọ kà á àti ẹni tí bá kà pé tí bàbá Ọ̀ṣọ́fà fi lélẹ̀ táwọn nìyẹn èmi wá bèèrè lọ́wọ́ pé kí ló wà ń bẹ̀ wọ́n lọ sọ pé wọ́n gbọ́dọ̀ ṣẹgbẹ́ ayé wọn gbọ́dọ̀ gbá kíní kan wọ́n gbọ́dọ̀ ṣògbóni wọn gbọ́dọ̀ gbá wọ́n ṣe constitution yẹn náà làwọn àwọn ṣẹ́pàdì yín wọ́n fi ń kó wa lómi ọbẹ̀ jẹ nínú ṣọ́ọ̀ṣì tó bá wọ́n àṣù àwọn dẹ̀ wá ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n lọ léjì wọ́n ń ṣàwo wọ́n gbé tutù wọ́n ń gbẹ́bọ wọ́n lórí ta mẹ́ta wọ́n sì wọ́n pa kájà wọ́n èyí tí wọ́n sọ fún wa pé kí gbogbo wa òpó náà nìyẹn kí gbogbo wa máa pa kájà kó dẹ̀ náà. ẹ ṣe mọ̀ pé church tá a sọ yìí ní Ifẹ̀ ló wà àwọn ará ní Ifẹ̀ kẹrẹ ẹ mọ̀ ọmọ Oòduà ni wọ́n. nígbà tí àṣẹ dẹ̀ máa jáde láti pastor's office tí wọn ò lè sọ̀rọ̀ sọ́rọ̀ tó wà nílẹ̀ yìí Èkó ni pastor's office wà ní Kétu. Sá yóò lé tèkè yìí sí pẹ̀lú yín ṣọ́ọ̀ṣì wo ló wà ẹ̀ṣọ́ ẹni tí ó bá ti mú báyìí la máa sọ eriwo yà ṣọ́ọ̀ṣì eriwo yà là ń sọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí eriwo wáyà. ẹ máa lọ àpòsílẹ̀ bá bẹ̀tẹ̀ bàbá gbà àkókò mọ̀ àmọ́ bóyá yìí náà wà lára wọn ẹ jẹ́ kúrò lórí fóònù fún mi o àti dá gbogbo yín mọ̀ ẹ jọ ẹ tẹ́ bá ní fọ́tò mi tẹ́tẹ́ yìí náà ti pa kájà ẹ lè sẹ́ndì ẹ̀ sí wa kábàá yìí jù sórí afẹ́fẹ́. Yálàjé sá Ọlọ́run máa jẹ lórúkọ Jésù. àwọn olùsọ yìí sọ jù bá ń lọ àti gbọ́ ẹ ṣe ẹ kúrò lórí fóònù fún wa ṣe ti gbọ́ ẹ jẹ́ ká kúrò lórí fóònù fún wa àwọn ọjọ́ ṣẹlẹ̀ wọ́n defend lọ́jọ́ kìíní àná wọ́n náà wà lára tó ń defend pé àwọn ṣẹ wọ́n defend wọ́n máa defend yẹn defend Celestia pé rọ́pò rí báyẹn nígbà tí máa pásítọ̀ yẹn sọ wọ́n wà fún wọn èmi mọ̀ pé reality wọ́n fẹnu sọ wọ́n láwọn gan defend àwọn olùṣọ́ wọ́n defend àwọn olùṣọ́ wọn ní ìsìn ojú gbogbo wọn ti já pastor's office kò lè sọ̀rọ̀ nítorí pé agbára fọ́ọ̀sì kan wà tó ń darí wọn ní pastor's office àṣẹ ti ń jáde. lọ́jọ́ kìíní àná mo sọ̀rọ̀ màmá Àjàyí màmá Esther Àjàyí mo lọ́mọ kan wà tí màmá yìí tì mẹ́wọ̀n
mo lọ́mọ yìí ti pẹ́ ń bẹ̀ mo lọ́mọ yìí wà kirikiri mo ní kí màmá Àjàyí kí wọ́n bá wa fi ọmọ yìí sílẹ̀ mo bẹ̀bẹ̀ ọ̀rọ̀ ṣì ń bọ̀ lórí ẹ̀ kò kí ń ṣòní ẹ mọ̀ orí èèyàn tí ìyá Àjàyí náà jẹ́ àwọn kan sáré wọ inbox ni wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ni yàrá Alájẹ ẹ má sọ nǹkan nípa ìyá Àjàyí she's a kíní kan of God she's a kíní kan ẹ máa parọ́ tanra yín ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́tí rìn bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nípa yín láyé wọ́n ti bà ayé ọ̀tá yín jẹ́ wọ́n ti brainwash yín ọpọlọ yín ti dàrú wọ́n ti gbé pépà sínú ẹ̀ nítorí wọ́n ti táìpù sínú jẹ́ bàbá yìí wọ́n gbé Google àìtì wọ́n gbé sínú Google àìtì wọ́n gbé sínú orí yín ọpọlọ yín wọ́n ti kó lọ kò tí ì yá màmá ẹsẹ̀ Àjàyí ẹ mọ̀ jàgbọ́n sí kọ́ kò tí ì kàn rọ yín nígbà bá kàn yín máa dì pẹ̀lú kéèsì yẹn I'm still coming back mo ti fún yín ní time tó pé kẹ́ fi ṣàtúnṣe lórí ẹ̀ mi ìfẹ́ sọ kankan tó rọrọ̀ yẹn wà ní court kẹ́ wá mọ orí ìyọ̀ táwọn pípọ̀ yẹn jẹ́ bíbélì gan sọ gbogbo àwọn tó ń sọ pé ní olúwa pé irọ́ ni irọ́ náà pa gbogbo wọn pátápátá ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ẹ̀wò bíi tíìnì báyìí ni wọ́n tá a bá ti mú mi tán ike ìyá sọnù ni ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó pera wọn ní pastors ní wòlíì mo ń bọ̀ ìyá Esther Àjàyí òní ìṣọjọ́ ọ̀rọ̀ tí fáìlì ò sí lórí tébù mi ní ìsìn mo ń kúkú ẹ lọ́wọ́ nígbà ó bá jiná mo sọ pé pípadà tí mo padà bá Abidjan mi ò dá ẹ jẹ́ káwọ́ bí bàbá yìí máa gbé lẹ́tà mi nọ́mbà méjì lẹ́sẹ̀ nàbẹ́ yọkan ó kẹ́ yọkan náà ni. àwọn ọmọ ìjọ Celestial ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ́ẹ̀mọ̀ nǹkan tẹ́ ẹ gbà ẹ máa lọ sí church ẹ mọ̀ forí balẹ̀ tí bàbá bẹ́ẹ̀ bá padà tà máa pe normal call wà láì bóyá nìkan sì sọ fún yín pé kẹ́ ẹ mọ̀ gbé máa pe normal call bàbá àjọbì tẹ́ ẹ bá fẹ́ ṣẹ̀ mí kẹ́ wá ṣàlàyé tó ṣẹlẹ̀ ẹ jẹ́ àpè wọn ní normal call àwọn ò náà ìṣó àgbéra ṣènáwó ẹ jẹ́ kí n save ẹ̀ náà. Wálé Italy bó o níṣẹ́ wà ẹ ò mọ̀ tanra yín mọ́ close my door eriwo yà wọ́n máa pariwo pé eriwo wáyà làwọn kọ ẹ máa tanra yín ẹ jẹ́ kí n wá àjòvì ṣé tí mo fi kọ́ ni spelling ẹ jẹ́ n gbórúkọ báyìí tí ò pé ok contact ló yẹ kí n ti wá ẹ já wo contact káwo bàbá yìí o ṣé ẹ bínú gbogbo bàbá àjòjò wa ẹ jẹun kí mo fi báwo mo ṣe kọ orúkọ ẹ ad ni ok ara oko làwà bàbá fi Yorùbá pè ní bàbá yẹn ń ṣe Yorùbá nìyẹn o ó ti gbé wá ẹ jẹ́ ká pè wọ́n lórí normal call ẹ jẹ́ ká òbí normal call máa wọlé àwọn ọmọ sẹ̀lẹ́dẹ̀ burú wọ́n sáré pé bàbá àjòjì pé ẹ má gbé wọ́n fẹ́ pè yín lórí show wọ́n pe bàbá àjòjì lórí fún ọkọ̀ bàbá ẹ má gbé o Bishop Samuel bó oníṣẹ́ wà nọ́mbà bàbá àjòjì ò lọ kí ló dé ẹ̀yin ọmọ sẹ̀lẹ̀ kí ló dé kò sí wàhálà ok kílé tí ò lọ ẹ jẹ́ ká gbà kọ́ fẹ́ wọlé hello sá ẹ ti wà lórí ètò ìyá Alájẹ má hello mo máa ń gbọ́ iṣẹ́ ìgbọ́ wa ni hello ẹ ti wọlé hello èyí tẹ́ bá fẹ́ pè ẹ lórí ọ̀fẹ́ láti pè wọlé o nọ́mbà bàbá àjòjì ò lọ o kò lọ ẹ jẹ́ ká gbé ẹni yìí hello ẹ jẹ́ pè yín ṣé bí wọ́n torí mò ń pe nọ́mbà yìí ní òṣèlú ẹ jẹ́ kí n kọ́ọ̀tì nọ́mbà tí mo pè òun ni torí ẹ̀ ní òṣèlú hello yàrá ṣe ń gbọ́ mi báyìí mo ń gbọ́ yín ẹ má bá a sọ̀rọ̀ lọ. ok ẹmọ ẹni tó sọ̀rọ̀ mi ò kọ́ lóde ọ̀dà nọ́mbà yẹn ni. mi ò mẹ́ni tó sọ̀rọ̀. ìyá Alájẹ ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn gbogbo wọn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nísẹ̀lẹ̀. wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni. wọ́n mọ̀ ṣùgbọ́n ìkan nínú ìyàwó ọ̀ṣọ́fà kọ̀ọ̀kan rf mi ògbó líle. ìyàwó bàbá wọ ṣọ́fà. ìyàwó ọ̀ṣọ́fà kankan ìyàwó ọ̀ṣọ́fà iṣẹ́ ọmọ ìyàwó ọ̀ṣọ́fà kankan. báwo lẹ̀yin ṣe mọ̀
ẹ ló sà ẹ má rọ̀ṣì ẹni sùúrù mo ní báwo lẹ ṣe mọ̀. ó jáde síta ó jáde síta. àbọ̀gbọ́n ilẹ̀ yìí náà ni. nẹ́tíwọ́ọ̀kì yìí ò ṣe dáadáa ẹ ló sà ṣe ti ń gbọ́ mi. níbẹ̀rẹ̀ mo ní pé ṣára wọn ilẹ̀ yìí náà ni tẹ́ ẹ fi mọ̀. nọ́mbà nẹ́tíwọ́ọ̀kì yìí ò dáa ó ń fọ̀ hang mi. ok ẹgbẹ́ mi tó máa tó padà. ó yẹ pé padà. Celestial reality wọ́n níyàwó ìkan náà àwọn ìyàwó bàbá wa Ọ̀ṣọ́fà wọ́n ló gbóni ni nígbà tí ìyàwó bàbá wa Ọ̀ṣọ́fà bá jẹ́ ògbóni who are we tá a fẹ́ sọ pé a fẹ́ wá ṣọ́ọ̀ṣì yín àwọn kan bá lọ ṣògbóni kò sí ọkàn kí ló fi ṣèyàn àṣírí gbogbo yín ní ọmọ túlẹ̀ ọkàn ẹ mọ̀ parọ́ ẹ mọ̀ fún mi làánú ṣọ́ọ̀ṣì ẹ mọ̀ pé Jésù dé. hello okay mo ti mọ̀ pé yìí ni ṣẹ́ wà. ó ṣẹlẹ̀ lẹ́nu tẹ́lẹ̀. I'm talking about 30 years ago. kí ló wá lé yín kúrò bẹ́ẹ̀. ẹ̀sùn pé yẹn ọ̀rọ̀ ọjọ́ mi ìgbà tọ́rọ̀ bá débẹ̀ níbẹ̀ ló àjọsọ. kì í ṣe lórí ìfọ̀ báyìí o lórí selfishness ìtọ́jú ara olórí wọn ti kú ní ìsinmi ọdún kúrò bẹ́ẹ̀. ẹ power tap lórí TikTok ẹ power tap. so ẹ sọ wípé ẹ níyàwó olùṣọ́ ìyàwó Ọ̀ṣọ́fà ṣé ìyàwó yẹn ṣì wà láyé. ó ṣì wà láyé. ó dẹ̀ ṣògbó ni. bẹ́ẹ̀ ni arúgbó tí gbogbo wọn kọ́ dẹ̀ gbogbo wọn ní international kan mọ̀. ó wá ń parọ́ fún àwọn ọmọ ìjọ. ṣé o tọ́ bá pọ́nìṣì máa yìí bàbá pọ́nìṣì máa tí ó ṣe ògbóni yìí wọ́n tọ́ra wọn jẹ́. wọn ò lè pọ́nìṣì ẹ tágbára ti wá látòkè tí pastor's office gan ti transfer ẹni tó kọ lẹ́tà pé wọ́n ni wọ́n kọ lẹ́tà. ṣé ẹ̀rọ kan tó ṣẹlẹ̀ agbára bàbá látòkè tó wọ́n máa sọ fún wọn pé ìyàwó bàbá yìí gangan tó jẹ́ olùdásílẹ̀ àrùn ẹ̀fọn ní gbogbo ìnáwó ó lẹ́nu òwò ó ti ní gbangba báyìí ní gbogbo àwọn ìwọ́n rẹ̀. ó ti jáde ní ìjẹ̀bú bẹ́ẹ̀ ni. ara ẹ̀fọn ni. bẹ́ẹ̀ ni àrùn ẹ̀fọn ni. ìyàwó ẹ̀yẹ òfin Nàìjíríà ní US ló wà. US lọ́dọ̀ rí a. bẹ́ẹ̀ ni. ṣé orúkọ ẹni yẹn nínú ìyàwó wọn. ṣé ìyá magi ló bá tẹ̀ máa ń pè náà. ìyá magi ń ṣe bẹ̀. ìyá magi ń kọ́ ọ̀pọ̀lọpọ̀. lẹ́yìn kínní màá sẹ́ẹ̀tì kínní fọ́tò ẹ̀ sí. ẹ sẹ́ẹ̀tì fọ́tò ẹ̀ sí mi ẹ jọ mo ní interest. ẹ ṣe sà. ìyàwó God bless you. ìgbà tó tiẹ̀ ti ní fọ́tò òun ó ti lẹ́rìí nú. ó ti jẹ́ mi. ẹ ṣe sà. wọ́n ti tàn wá jìnnà. aṣọ orúkọ Jésù kò tiẹ̀ ní wéètì. kò ní wéètì láti lajú abọ́dún láti jókòó dìde ṣọ́ọ̀ṣì yín àbí kẹ́tẹ́ẹ̀nì. mo ga o kí ló jẹ́ nàláì kí ló ní nàláì kí ló dé Celestial reality bàbá àjọbì gán dẹ̀ kí wọ́n ti pè kí wọ́n ò lọ a fẹ́ béèrè àwọn questions lọ́wọ́ wọn àwọn gbogbo tá à ń gbọ́ ìbá ìwọ Ọlọ́run Celestial reality ẹ̀rọ adákẹ́ ṣẹ́ níbi tẹ́ wà yẹn ṣẹ́tù ẹ̀ tí wá dìfẹ́ǹdì ẹ̀yẹ́ dìfẹ́ǹdì for real bíṣọ̀bù dákẹ́ o bíṣọ̀bù pọ́jẹ́ kí n fẹ́ kúkú lẹ́nu o bíṣọ̀bù Ògbóni Samuel wọ́n ní mẹ́kùnrin àtọ́jú ọlọ́lọ́ máa sẹ́ndì fọ́tò náà máa fi defend ẹ̀ bẹ́ẹ̀ ìsọlọ́jọ́ kìíní àná tó ń sọ pé àwọn kìíní Celestial pé wọ́n ṣògbó ni bẹ́ẹ̀ ṣe jáde tẹ́lẹ̀ defend ìrọ́ tẹ́lẹ̀ defend àwọn olùṣọ́ yìí nìyẹn àgbàtà rẹ́ni tó pa kájà àwọn lọ́ọ̀yà yìí wo ẹgbẹ́ lọ́ọ̀yà wa yóò yẹ fún àwọn lọ́ọ̀yà yìí wo lọ́ọ̀yà ni ṣé ojú òtì ní ẹ̀ẹ́nì lọ́ọ̀yà níbi tá a ti ní fọ́tò ọmọdé sẹ́yìn Olúwadámiláre tó pa kájà tá a ti ní tẹ́pẹ́ lẹ́tà tí wọ́n kọ nílé Ifẹ̀ tó fi excommunication àbí kílẹ̀ pé ẹ̀yìn Dámiláre ó wà lọ́wọ́ mi ṣé ẹ lẹ́fídẹ́ǹsì ni ṣé ẹ ní proof ni ojú òtí ẹ̀ tì yín ṣó yẹ kẹ́ máa sọ̀rọ̀ èyí tó kọ́ta bá ti pàdé wa lójú ọ̀nà tí bá tún gbọ́kẹ́ sọ hallelujah láì kọ́ sọ pé eriwo yà tẹ́wọ́n ti dé ṣọ́ọ̀ṣì yín eriwo yáyà eriwo yáyà orin tẹ́ máa kọ́ nìyẹn àwọn ògbóni kọrin sí ọ. táàrẹ́ ni tògbóni tó wọ rẹ̀ gàlíà ó pa kájà tó bá lè yàn pa kájà ó gbọ́ ṣàkì ẹni tá a rí olùṣọ́ yín ó gbé ṣáàkì gidi báyìí ni wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ yìí pé wọ́n pọ̀ gan nínú ṣọ́ọ̀ṣì nígbà tí wọ́n sọ pé táwọn bá bẹ́ spíkà ṣé ẹgbẹ́ kankan tó sọ wọ́n sọ̀rọ̀ kankan ní pastor's office ni tí pastor's office tó bá gbójú láyà ó yẹ kó sọ pé kí ẹgbẹ́ jáde síta ẹgbẹ́ ní sí jáde jẹ́ káwọn rí láàmú ẹ̀ pé yes
ògbójúláyà sọmọ àdẹ́kọ̀ọ́ ni wọ́n ṣùgbọ́n wọ́n dákẹ́ píún. pásítọ̀ ọ̀fíìsì dákẹ́ píún. ó lè sọ̀rọ̀ wọ́n láṣọ. pásítọ̀ ọ̀fíìsì ó lè sọ̀rọ̀ tó rọ́wọ́ wọn ò mọ́. lẹ́nu jọ́ mẹ́ta oríṣiríṣi nǹkan tó ṣẹlẹ̀ níjọ Celestia. olùṣọ́ kan kú ní Chicago, olùṣọ́ Ọlábọ̀dé àbí kí wọ́n pe olùṣọ́ tó kú yẹn ní Chicago. àwọn bóyá àwọn náà bóyá ọmọ ẹgbẹ́ ni o àgbọ̀ nínú òwe tọ̀pá àwọn ti ẹ̀ṣẹ̀ gbẹ́ ṣùgbọ́n gbogbo story tá à ń gbọ́ nípa ìyàwó èkú díẹ̀ ká tó ìyàwó olùṣọ́ àwọn aráàjọ gan sọ fún wa wípé ìyàwó olùṣọ́ gan ti sọ olùṣọ́ di gbẹ̀wù dání nígbà tí ká lólùṣọ́ yẹn bá ṣàwo ni ìyàwó ẹ̀gbọ́n ò ní sọ di gbẹ̀wù dání. ìyàwó olùṣọ́ sọ olùṣọ́ di gbẹ̀wù dání ọkọ kú gan kò sọ fáwọn fámìlì ọkọ pé àwọn fámìlì kò sọ fẹ́ bí kò sọ fáwọn ẹbí fámìlì ọkọ àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n àwọn ìyá àwọn gbogbo fámìlì àwọn baálé bẹ̀rẹ̀ wọn pé ọkọ òun máa kú o tó jọmọ yín o yóò dá sínú àṣàkáṣà pọ̀ nínú ẹ̀yàn ọmọ bí ò bá bí ṣẹ́pàdì ò bá ṣe tí ọ̀dà ìyàwó ṣẹ́pàdì ni ó ṣe tí ọ̀dà àwọn ọmọ ọ̀jọ́ náà wá kí lẹ́yìn wọ́n mọ̀ ọ́rù gbá lọ́sùn. pick my call bishop ẹ pè sórí ẹ jẹ́ fún nọ́mbà tẹ máa pè sí ẹ jẹ́ wò ó nọ́mbà tẹ lè pè mí sí òun náà ní 317 ẹ̀rin èjì ẹ̀sán. Kí ló wá kan nọ́mbà mi ṣé mo rántí nọ́mbà mi gan mọ́ wàhálà mi ìrántí ọjọ́ mo ti ẹ jẹ́ kí n wá o ẹ jẹ́ kí n wo mi ìrántí nọ́mbà mi mọ́ o ẹ jẹ́ ta ló ní nọ́mbà kan tún lọ́wọ́ wàhálà mi ìtẹ̀ ìrántí nọ́mbà mi mọ́ mi ì fi ṣèkà fún yín o ẹ jẹ́ kí n bá yín wá èyí tẹ́ ẹ ní ti kọ́ tún 317 ó yá ẹ jẹ́ kí n wá ná ó yẹ kí fóònù mi gbé jáde 429 7082 yes 7082 ló parí ẹ̀. Ó yá mo gbà báyẹn. ẹ̀ta ọ̀kan èje 429 7082 mo lè fi parí ẹ̀. God bless you. It's grace. Oh, God bless you. Ó nìyẹn wọ́n ti bá mi slash yẹ. Ẹ jẹ́ n pin yẹn síbẹ̀. Ẹ̀yin tẹ́ wà lórí TikTok nọ́mbà tẹ́ máa pè sí ni mo ti pin yẹn. Mo ti pin ẹ̀ báyẹn. Ẹ̀yin tẹ́ wà mo ti pin ẹ̀ báyẹn. Ó ní it's grace. God bless you ma. Ó ní ẹ ti rí báyìí mo ti pin ẹ̀. So ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ ti mọ nọ́mbà mi náà. So ẹ̀yin tẹ́ ń pè. Bishop ń pè. Ara yín kò tọrọ ní ṣọ́ọ̀ṣì yìí. Ẹnu fìrè kí ẹnu òsì yéèsì lára yín àfi bí afọ́kẹ́mù. Hello. Hallelujah. Ẹ sọ pé ní wọ̀nyà ló ń jáde lóyà lẹ́nu yín táṣìírí gbogbo àwọn olùṣọ́ yìí ti tú síra lọ́wọ́. Ẹ máa fẹ́ mi hallelujah wá kó wa lómi ọbẹ̀ jẹ́. Ó jẹ́ bẹ́ẹ̀ ó jẹ́ yá dákẹ́ ẹgbẹ́ kí ló fún ẹ kúkú lẹ́nu. Anyway, it is fine ma ẹ kú iṣẹ́. Better anyway sí ẹ ó better. Mo kí gbogbo etí tó ń bọ̀ wá. Gbogbo wọn ló kì í. Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ mọ́ wa lọ́wọ́. Àmín. On behalf of the task force chairman, Baba Jobi, ó lè má jáde síta ṣùgbọ́n èmi fi yé yín dájú wípé bàbá ń ṣiṣẹ́ ribiribi lórí ìṣẹ̀lẹ̀ yẹn nítorí wípé mo lè jẹ́rìí wípé he has been invited and he has been summoned to the office of the task force. Kò lọ. Time to that number. Wọ́n náà ti pè tó bí ẹ̀mẹ́ta ìmẹ́rin wọ́n ní wọ́n sọ wípé ó sọ pé òní ọ̀fìfẹ́ ní kò máa lọ. Exactly. Ṣọ́ọ̀ni ọ̀fìfẹ́ ti wá sí ṣọ́ọ̀ṣì yìí rí ó ti wá sí Kétúrí. Well, a lè sọ pé wọ́n wá rí a lè sọ pé wọ́n wá rí. Bàbá David Infinity, God bless you. Ó lọ contention. Ṣé wọn pẹ́ ni tí wọ́n bá rí ni wọ́n á béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀. So most time they láti gbà yẹn ṣá he has not been stable. Tani ò stable? Tani ò stable? I mean the man he has not been stable. Yeah, Baba Jobi is trying. But ẹyin ó sì ṣe eriwo wáyà eriwo òmìnira ní ṣọ́ọ̀ṣì ẹ̀ lọ́jọ́ Sunday. Ṣé ẹ̀gbọ́n bówó ló gbèsè lọ́jọ́ Sunday ni? Kí ló wí? Ó sì dé sí ó sì ṣe eriwo yà nínú ṣọ́ọ̀ṣì àbí eriwo wáyà eriwo yáyà ó sì ṣe ní ṣọ́ọ̀ṣì ẹ̀ lọ́jọ́ Sunday. Well, ẹ mọ̀ pé Baba Jobi is a very busy person. Baba lẹ́kọ̀ọ́ lẹ́nu, Baba ló ṣogbo lọ́la, Baba níbi lọ́tún. So pastor's office ò dẹ̀ láṣẹ lórí wọn láṣẹ lójú àwọn shepherd wọn.
lè sọ pé Baba Ajobi is not the pastor of CCC worldwide. Ó ní mò ń sọ fún yín, mo ní pastor's office méjì ni mò ń sọ. Baba Ajobi task force chairman, tí ó bá dá chairman lò, ṣé kò dá pastor's office worldwide lónìí? Ṣẹ́rí mọ́mì, ṣẹ́rí their procedures. Bọ̀dá Victor ìṣọ́ra yín. Èwo ni Jerry mo máa ṣé mo fẹ́ pé Jerry mo máa yà bí eriwo yáyà ni. Ẹ máa sọ̀rọ̀ yín lọ́jọ́ rí. So there are procedures. So nígbà tí wọ́n ti collect àṣẹ officially lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ẹ̀yàn máa wò kọ́ tó. So tó máa collect lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lọ́jọ́ kìíní àná tọ́rọ̀ kan ṣẹlẹ̀ ṣèbí àwọn tá a sọ sí lọ ti ṣọ́ọ̀ṣì wọ́n tí wọ́n lọ ti ṣọ́ọ̀ṣì. Mọ́mì ṣé àwọn kí mo sọ ọ̀kọ̀ọ̀kan sí orí afẹ́fẹ́ la wa. Sori bishop má jẹ́ kí n bínú sí ẹ bishop má jẹ́ kí n láì fi ẹ because you people are just defending bẹ́ẹ̀ náà ni celestial reality check mo pè wọ́n lẹ́ẹ̀kan àwọn náà ń defend celestial ẹ̀ defend ṣọ́ọ̀ṣì yín ẹ̀ defend wọn lẹ́nu yín ṣé o jẹ́ òbójú wa fọ́ ni no ṣé ẹ̀rọ bá wa àwa táwọn òní ṣé ẹ̀rọ bá àmọ́ tá à ń ṣe ni ìgbà tẹ́yìn mọ̀ ìpolúkọ Jésù ọ̀làjú afọ́jú kò jókòó dìde tí àwọn pa àwọn shepherd yín tí wọ́n lọ ṣe tó ń lọ sínú ẹgbẹ́ ògbóni tí wọ́n lọ ń gbé ẹbọ lóríta tí wọ́n ṣe gbogbo ètùtù ní kọ̀rọ̀kọ̀rọ̀ wọ́n wá sínú ṣọ́ọ̀ṣì wọ́n á máa pe hallelujah fún wa àṣì wọ́n wá ń tú and you are still coming out to defend them. Ìgbà táwọn mọ̀ yìí pé nẹ́ẹ̀sì wọ́n ti jẹ́ káwọn ìpè agbára kan wà tó supersede agbára tó ń lò nínú ṣọ́ọ̀ṣì wọn. So ògbóni mo gbé fún yín gbòsà reform of body fraternity mo gbé fún yín mo jùrù fún yín mo fi ruyọ yín. Jẹ́rí àkọ́kọ́ náà ìgbékalẹ̀ ìjọ mímọ́ ti Kristi láti ọ̀run wá tó dẹ̀ wà ní àkọsílẹ̀ nínú constitution wa wípé ó ṣe àwọn aṣòfin sí Kristi ni wọn so it's not part of the tenant. àti lọ́lá ìṣọ́ra yín torí mo máa yà kí ló ń débẹ̀ àbí eriwo yáyà. ìjọ mímọ́ ò fààyè gba ọmọ ìjọ mímọ́ kankan láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òkùnkùn kankan gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àkọsílẹ̀ nínú constitution wa so ẹni tó bá di ṣe nínú ìjọ yìí láì sọ̀rọ̀ púpọ̀ láì sọ kankan ẹ ti mọ̀ wípé àwọn aṣòfin sí Kristi ni wọn they are antichrist. And I want you to understand something now. We have the terrestrians and we have the celestials. The terrestrians are the one in the world. Wọ́n fara jọ wá ní ṣùgbọ́n wọn kì í ṣara wa ní Bíbélì mi. Nítorí wípé celestials are the only ones, the only body. Those who have died and crucified with Christ. Those who were raptured with Christ. 1 Corinthians 15:40 ló sọ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ṣẹ́pàdì náà mọ Bíbélì kò ti dáadáa. Ẹ continue. Iye ò jẹ́ wá. Èèyàn lè rí ìdìbò cram agbẹnugbèsọ wà no is allowed ẹ máa kó ti báyìbù èèyàn tó ti báyìbù ẹ kò tún ṣú tara yín sí ni èṣù gan mọ báyìbù. lórí olùṣọ́ ògbóni yìí o èmi fi ọwọ́ mi sọ̀yà wípé láìpẹ́ ẹ máa tó gbélé gbọ́ ẹ jẹ́ kí n dá dúró síbẹ̀ láìpẹ́ ẹ máa tó gbélé gbọ́. ẹ dá dúró. Eriwo yáyà àwọn ògbóni kí ọ̀wọ́n kọrin. Ẹ kúrò lórí fóònù fún mi. Èyí tá a rí la rí òun la sì sọ̀rọ̀ nípẹ̀. Ìtàn arákùnrin tó pè wọlé yẹn tó sọ wípé nípa pastor's wife kan ìkan nípa àwọn ìyàwó bàbá wọ ṣọfà pé wọ́n ń ṣe mi ò ní ẹ̀rí ẹ̀ àlè fìdí ẹ̀ múlẹ̀ nọ́tọ̀ ti gbà allegedly ni nígbà nọ́tọ̀ ti gbà tá a bá tó rí ẹ̀rí láti fìdí ẹ̀ múlẹ̀ ìyẹn kọ́ la bá wá ṣùgbọ́n tá a bá padà ṣèwádìí tá a bá rí pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ a ó padà sọ ṣùgbọ́n ẹ má jẹ́ kí gbogbo wa sì gbé sọ́kàn pé bẹ́ẹ̀ lórí ẹ jẹ́ ká ṣiṣẹ́ ìwádìí lé lórí ní tí wọ́n sọ wọn náà máa sẹ́ndì àwọn tó bá ṣe àwa náà máa Google a máa ṣe research tá a bá ti bá bọ̀ bí a padà sọ fún wa ṣùgbọ́n for now close the door so but for now ẹ má ti jẹ́ ká ti sáré sọ pé wọ́n sọ pé ìyàwó bàbá ọ̀ṣọ́fà wọ́n ní RF ni wọ́n ní kíní kan ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ ká mú ẹni yẹn ẹ jẹ́ ká ṣe ìwádìí ká gẹ̀ẹ́tì wọn lọ́rùn ọwọ́ ẹ má ti jẹ́ ká sáré jump into conclusion ṣe ti understand ẹ jẹ́ ká ní sùúrù ẹ̀yin number 1 celestial church Chicago tí bá máa dì pẹ̀lú yín ara yín àkọ́ ẹnu òkè sí lára yín àfi bí afọ́kè mọ̀ bàbá àjòjì àárí bàbá yẹn àárí wọn bá sọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì wọn kò lọ bóyá bàbá ti pa fún mi àbí bàbá ti sùn ó dẹ̀ dùn mí páàrí bàbá àjòjì bá sọ̀rọ̀ bàbá yẹn ni ò bá gbìyànjú láti tan ìmọ́lẹ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní pastor's office àzìnkálẹ̀ àbá gbọ́ ìgbìyànjú bàbá yìí àwọn ìgbìyànjú tiwọn gangan lórí ọ̀rọ̀ yìí because ṣé ní bàbá àjòjì mo máa ń fẹ́ ṣẹ́nu sọ̀rọ̀ wọn ìdí mo ṣe máa ń ṣẹ́nu kù sọ̀rọ̀ bàbá àjòjì pé mo ti rí àwọn iṣẹ́ takuntakun tí bàbá yìí ti ṣe nínú ìjọ Celestial mi ò kí ń parọ́ ìtẹ́yọ̀ bá rí màá ní mo rí ìtẹ́yọ̀ bá ṣe màá ní mo ṣe màá ló ṣe mo dẹ̀ máa ń gbóríyìn fáwọn iṣẹ́ takuntakun tí bàbá yìí máa ń ṣe tó bá kù díẹ̀ káàkiri máa jáde a máa tẹ̀síwọn lójú kò sí nǹkan tó bá máa ṣe kò sí nǹkan tó lè fi wá ṣe bẹ́ẹ̀ ni kò sí nǹkan tó máa fi wá ṣe bọ̀bọ̀ bàbá yìí máa ń ṣiṣẹ́ takuntakun mo ti ráwọn ìgbésẹ̀ àwọn iṣẹ́ tó ti ṣe sẹ́yìn tó ti ṣe tó dẹ̀ máa ń ṣàṣeyọrí lé lórí
so ó tó bá mú kí bàbá tó ti máa ń ṣàṣeyọrí lórí àwọn iṣẹ́ tó ń ṣe tó bá wá gbé ìgbésẹ̀ kan tí ò bá wá ní àṣeyọrí lórí ẹ̀ kẹ́ mọ̀ pé àwọn forces kan ló ń pàṣẹ because mi ò mọ nǹkan tí bọ̀bọ́ yẹn máa fi ní god láti wá fi Ọọ̀ni of Ifẹ̀ bí yóò ká sọ pé Ọọ̀ni of Ifẹ̀ parọ́ ni ká assumption because àti ilé fi díẹ̀ múlẹ̀ fóònù ò gbọdọ̀ kú o ẹ má bínú o fóònù ò lélẹ̀ ẹni sùúrù o pírẹ́tì fóònù yóò ṣiṣẹ́ ẹ jẹ́ òfin lẹ́sìn. Níbo lélẹ̀ ti wá wàhálà kí lẹ́ni tí kìíní yóò pick wáí ṣúgà ajá wàhálà kò pick. Yìí tẹ́ wà lórí TikTok charger yóò pick o ẹ wo gbogbo charger tó dẹ̀ ṣiṣẹ́ ó ṣiṣẹ́ ní fóònù yòókù kí lè tí kò wá ṣiṣẹ́ lọ́dà tiẹ̀ ó ṣiṣẹ́ ń bí o òun la fi sábẹ́ ibi tí ò ṣiṣẹ́ o eriwo yáyà kí lẹ ṣe sí fóònù mi irọ́ lẹ pa o wàhálà kò pík o ó ti pík báyìí ó ń ṣèkì ni o tí ó bá ti pík ẹ má wọrí a máa rán lẹ̀ up tí ó bá ti pík. This one is very strong. Please a new charger. Ṣé ríru ẹ̀rí ká máa lo charger mẹ́rin. Ọlọ́run o. Eléyìí mu 3%. 3% ló wà ìkọ́mu. Jésù Olúwa wa àmín. Ó ti fẹ́ kú 3%. Irọ́ ló pa ò lè kú. Ẹ ṣe jàre yìí tèmi TikTok tó ń sáré bá mi ẹ bá mi power tap yẹn náà bẹ́ẹ̀ ṣe bá mi ó ṣiṣẹ́ dé ẹ bá mi power tap ó ṣiṣẹ́ dé ara charger yẹn. So kómi kan ọ̀dọ̀ bàbá àjòbí tí kò sọ lọ. Àti iṣẹ́ rere tí bàbá àjòbí yẹn máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tí bàbá ìbá wá ṣe eléyìí tí ò bá wá ní àṣeyọrí lé lórí àbí tí ò bá rójú tú ẹ̀ tó wọ̀ pé àwọn agbára kan ó ń wá látòkè. Èmi ò ní sọ wípé ìjọ sẹ̀lẹ́ nìkan làwọn ògbóni wà ṣùgbọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan làṣírí wọn ó máa tú sí wa lọ́wọ́. Ìdí ni ẹ̀ tí wọ́n bá sọ fún wọn pé ẹ kò máa condemn ẹ̀sìn téèyàn bá ń ṣe. Bónífá bá ń bọfá mo sọ fún yín pé ẹ máa jó nífá ó bọfá ẹjọ́ lọ́pẹ̀lẹ̀ ó bọpẹ́ ẹjọ́ onífá ó bọ̀fá o ẹjọ́ lọ́pẹ̀lẹ̀ ó bọ̀pẹ́ ètò oníkálukú bá ṣe ẹjọ́ ṣe ẹjọ́ onígbàgbọ́ òrè ṣọ́ọ̀ṣì kí mùsùlùmí òrè mọ́sálásí ẹjọ́ onífá ó bọ̀fá ẹjọ́ lọ́pẹ̀lẹ̀ ó bọ̀pẹ́ kí mùsùlùmí kóre mọ́ọ̀sì kí kìrìsìtẹ́nì kóre ṣọ́ọ̀ṣì o ẹyẹ bára yín jà mọ́. Ẹ̀yin lẹ́ jáde síta lẹ́ẹ̀mọ̀ sọ pé lẹ́ẹ̀mọ̀ ṣépè lẹ́ẹ̀mọ̀ bú oṣó lẹ́ẹ̀mọ̀ bú àjẹ́ ẹ̀ẹ̀mọ̀ bú àwọn oníṣẹ̀ṣe ẹ̀ máa condemn àwọn oníṣẹ̀ṣe ẹlòmíì ò gbé microphone báyìí tí ó mọ sọ̀rọ̀ àlùfàǹṣà ṣùgbọ́n wọ́n wọn náà lẹ ti ń padà lọ tẹ̀ tí ló ń gbàgbára ẹ̀ jáde ní gbangba ẹ̀ ní ẹni tó bá mú nǹkan mímọ́ lọ́hùn tó bá ṣe gbá kan tó bá ṣe àwọn question mà mò ń gbọ́ wa kórè bí ọmọlá ẹ̀ lẹ́ni tó bá ṣe gbá so ṣé agbára kan wà táwọn people yẹn ń lò tó ju orúkọ tẹ́yìn tí agbára tẹ́yìn lò lọ nínú ṣọ́ọ̀ṣì ni. Ṣé rí àwọn tẹ́ bá rí àwọn olùṣọ́ mi kándù báyà tómi lásán ni wọ́n máa lò. Níbẹ̀ lẹ ti máa rí àwọn olùṣọ́ tó yẹ pé tó bá lọ ṣiṣẹ́ débẹ̀ wọ́n á gún nǹkan wọ́n á jó nǹkan wọ́n á fún ẹlẹ́bu wọ́n á ní kó máa lò níbo náà ti ń gbà wá níbo náà ti ń rìn. Èmi wá fẹ́ béèrè àwọn tó wá jẹ́ wípé wọ́n ń ṣògbóni yìí tó wà nínú ẹgbẹ́ awo tí wọ́n dẹ̀ ń jíṣẹ́ ní ṣọ́ọ̀ṣì tá a ti rí wòlíì tó ń ṣẹgbẹ́ awo tó dẹ̀ ń jíṣẹ́ ní church ṣé lóòótọ́ ẹ̀mí Ọlọ́run ni àwọn tí ẹ̀mí ń lò nínú church yẹn ìyẹn church ògo mi dé Celestial Church of Christ ògo mi dé tó wà ní Gbárin ní Ilé Ifẹ̀ mo fẹ́ béèrè pé àwọn tó jẹ́ wòlíì tí ẹ̀mí lò nínú chọ́ọ̀chì yẹn ṣe tọlọ́run ni ẹ̀mí lò wọ́n tí wọn ò sì lè tọ́ka sí pé hallelujah wòlíì shepherd ìṣọwà ìjọba ó ń wà nínú ẹgbẹ́ òkùnkùn ó wà nínú ẹgbẹ́ ògbóni ó wà nínú ẹgbẹ́ kíní kan kó tiẹ̀ sọ bẹ́ẹ̀.
nígbà tí bíbélì sọ fún wa pé ẹ̀mí Ọlọ́run lòun kì í gbé dúdúdúdú. So ohun tó bá mú kí ẹlẹ́mìí ṣọ́ọ̀ṣì yín kó má ríran wípé ẹnìkan wà ó ń ṣe nǹkan báyìí ó wà nínú ẹgbẹ́ báyìí, definitely ẹ ò lé ẹnu ẹ ò láṣẹ láti máa pe ẹgbẹ́ ògbóni ní ẹgbẹ́ òkùnkùn. Yes, same ni. A ti máa sọ pé kẹ́yìn máa condemn ẹ̀sìn ẹlẹ́sìn. Tí ẹ tó ń ṣe ni kó mọ̀ ni kó dẹ̀ ní ìgbàgbọ́ ni kó dẹ̀ dìmú. Kristẹni, Mùsùlùmí, àtàwọn oníṣẹ̀ṣe, oníkálùkù ló ní àǹfààní, ló ní orí ọ̀fẹ́ láti ṣe ẹ̀sìn ẹ̀. Ṣùgbọ́n ohun tá a kóró ojú sí ni pé kéèyàn á máa fi Jésù gbà wá. Ẹ lè fi Jésù gbà wá o. Lẹ́yìn tẹ́ bá ti lọ sínú ìpàdé awo tán, tẹ́ ti pa kájà ń bẹ̀ tán, tẹ́ ti lọ lédì, tẹ́ ti gbẹ́bọ, ẹ wà wá ṣọ́ọ̀ṣì ẹnì káwọn àmọ́ gbẹ́bọ. Báwọn Jésù ẹ wọn sọ pé ká máa sọ pé hallelujah. Tó yẹ pé tẹ́ bá ti kúrò níbi tẹ́ ti ṣe hallelujah, tẹ́ bá ti dọ́dọ̀ wọn eriwo ìyàlẹ́ máa sọ. Ó kù díẹ̀ káàtó. Ẹgbẹ́ ògbóni àwọn náà ò ṣe é secret mọ́. Kò sí kan tó jẹ́ secret society mọ́ láyé ìgbà kan nígbà tójú fọ́. Nígbà tí ojú ò là. Lẹ́ẹ̀ máa sọ pé àwọn ẹgbẹ́ ògbóni secret society wọn ò secret kankan mọ́, gbangba làṣà ta ní báyìí. Ẹgbẹ́ ògbóni ò secret kankan mọ́, gbangba làṣà ta ní. Nígbà tí kan lára awo kú tó fẹ́ sìnkú awo, gbogbo wọn ló pa kájáde bẹ́ẹ̀, wọ́n dẹ̀ ṣe ní gbangba, wọ́n dẹ̀ ṣe recording. Ìta tí wọ́n ti ṣe, wọ́n tún lo microphone, wọ́n gbé kámẹ́rà, wọ́n gbé fídíò, wọ́n ya fọ́tò. Ìyẹn ni wípé wọn ò ṣe secret kankan mọ́, ẹ mọ́ máa pè wọ́n ní secret society mọ́. Àwọn shepherd yín lórúkọ Jésù ní Ọlọ́run ọ̀ṣọ́fà tí wọ́n ń pè òtó ṣiṣẹ́ fún wọn. Yes, Ọlọ́run ọ̀ṣọ́fà yẹn kò ṣiṣẹ́, kò work mọ́. Bàbá ọ̀ṣọ́fà ti kú tipẹ́tipẹ́. So wọ́n ní pé Ọlọ́run ọ̀ṣọ́fà yẹn ò work mọ́. Wọ́n ní láti wá Ọlọ́run ìmí ìlọsíwájú láti ṣe combination, láti gba agbára wá láti ibẹ̀ yẹn, láti wá máa lò fún yín. Nítorí tó wá jẹ́ pé ó ń ṣiṣẹ́ ni tọ́ṣọ̀fà, tọ́lọ́run ọ̀ṣọ́fà bá ń ṣiṣẹ́ fún àwọn wòlíì, àwọn fún olùṣọ́ ògo mi dé olùṣọ́ Olúwadámiláre Oyèbáméjì, kò ní lọ sẹ́gbẹ́ awo kó gbàgbára ń bẹ̀ kó dẹ̀ tún máa wá sí church. Èmi fẹ́ fi àsìkò yìí sọ fún Oyèbánjí pé mi ò ní anything against ẹ pé o lọ darapọ̀ mẹ́gbẹ́ awo, ṣùgbọ́n tí mo ní against ẹni pé kò yẹ kó tún padà wá sínú church kó tún wá máa sọ pé hallelujah mọ́. Akóró ojú sí bàjẹ́ tó bá ṣògbóni kó o ṣe, kò sẹ́nibọ́dì tó máa mú ẹ sí. Èyí tó bá wu ọmọ lọmọ ń ṣe, orúkọ tó bá sì wu ọmọ lọmọ ń jẹ́ lẹ́yìn odi. Kò sí ẹni tó sọ pé kó má ṣògbóni ẹ kó pa kájà, kódà kó rìn ní street kó jáde. Ṣé bá ara àwọn tó jógbóni tí wọ́n wà proud of ògbóni ni wọ́n á lo ṣàkí wọn, wọ́n á gbé ṣàkí wọn, wọ́n á gbé kápá, wọ́n á jáde síta. Wọ́n tó bá pè wọ́n lọ sí party bí any occasion kan, wọ́n á lo ṣàkí wọn débẹ̀ because they are proud of nǹkan tí wọ́n ṣe. Wọ́n dẹ̀ mọ nǹkan táwọn gbé dání. Ṣùgbọ́n mọ̀ sẹ́yìn shepherd mọ̀ nǹkan gbé dání lẹ́ṣẹ̀ ń ṣàjòjú wọn káàkiri. Ó fún tún fẹ́ tẹ̀lé yín, ò mọ̀ nǹkan gbé dání. Ẹ̀yin tó yẹ pé kẹ́ announce ṣọ́ọ̀ṣì nígbà tí àwọn ògbóni tó bá ń ṣe enrollment ń bẹ. Wọ́n ti ń gbàyàn sínú ẹgbẹ́ ògbóni, fọ́ọ̀mù ti jáde, kẹ́jẹ́ ká lọ gba fọ́ọ̀mù. Ẹ àmọ́ parọ́ ẹ̀wà mọ̀ yọ lọ. Ẹ mọ̀ yọ lọ. Ẹ̀yin tó yẹ kẹ́ wá announce pé fọ́ọ̀mù ti jáde fún wa. Ẹ àmọ́ yọ lọ. Ẹ wò, mo fẹ́ fi ṣe ṣàkìlẹ̀ lẹ́ẹ̀kan. Mo fẹ́ lo towel. Ṣojọ́. Irú pé ká ní mo ti lé ẹ má bínú ẹ̀yin ògbóni, mi ò fi yín ṣàpẹjọ, mi ò ẹjọ́ mo kàn fi ṣe ṣàkú ni o. Ká ní mo bá ti join mi báyìí, mo máa wà proud of láti lo ṣàkìní. Màá lò mi, màá ṣàkọ sí. Tólùṣọ́ táwọn olùṣọ́ yẹn tó ń ṣẹgbẹ́ ògbóni tí wọ́n bá bá proud of nǹkan tó ń ṣe ni, ṣùgbọ́n yẹ kó máa lo ṣàkìní wá sí church. Kẹ́ ẹ wọ sùtánà yín kẹ́dẹ̀ gbélé. Kárí yín location kẹ́ gbélé, kódà ọjọ́ Friday àwọn tó bá ṣe iṣẹ́ ní tó wá jẹ́ pé iṣẹ́ kíní náà ń ṣe iṣẹ́ ìjọba. Ọjọ́ Jímọ̀ ni wọ́n máa ń wọ native ní Nàìjíríà. Ọjọ́ tó yẹ kó wọ native wà dẹ̀ tún gbé ṣàkí native wàá gbélé. Wàá ṣakọ. Ṣùgbọ́n we are highly disappointed in you people. Torí ẹ ò mọ Ọlọ́run tẹ́ ẹ gbé dání. Ọlọ́run tẹ́ ẹ gbé dání ẹ kàn lọ sí church ni. Ẹ̀yin náà ti mọ̀ pé kò sí Ọlọ́run nínú church yẹn. Tọ́lọ́run bá wà ní ẹni máa wọ́ Ọlọ́run mi káàkiri. Kò dẹ̀ sí ẹ̀ṣẹ̀ ńbẹ̀. Wọ́n ti sọ fún yín, àwọn ògbóni náà wọ́n sọ pé tẹ́ bá ṣe pé spiritual gbogbo àwọn symbols fún nǹkan tẹ́ ẹ lé gbogbo nǹkan. Yes, tẹ́ ẹjọ́ ń ṣe ni.
ṣùgbọ́n nǹkan táwọn ń pè sí tiwọn oúnjẹ wáyé tẹ́lẹ̀ ká mọ̀ gbẹ́bọ ká mọ̀ bò tutù iṣẹ́ kẹjẹ ká mọ̀ ìpè yẹ̀ sí ọba gbé ẹbọ ó máa ń fast bóyá ó máa fast track ó máa ń fast tí ọba sáré gbé ẹbọ lórí nǹkan kankan kò sí big deal bẹ́ẹ̀ náà Yorùbá wá ní pé tí ọ̀rọ̀ bá rújú láyé àtijọ́ pé yàn ń bilẹ̀ léèrè ni ẹ̀yin náà lẹ gbé mentality Christianity wa tẹ́fẹ́ fà da orí wa rú tẹ́ gbé mentality Christianity wa tẹ́fẹ́ sọ tẹ́ gbé sí àjòjì wa tẹ́fẹ́ package wa tẹ́ gbé wa kúrò lọ́nà yẹn ẹ wá yọ lọ lẹ́yìn tẹ́ gbé wa kúrò lọ́nà yẹn tán ẹ gbé wa débẹ̀ tán ẹ wá yọ lọ. ìgbà kan náà bọ́ ṣe sọ fún wa náà nìyẹn pé ìwọ tó bá ti dáadáa mẹ́wàá pé òní wọ ohun rere without ìdá mẹ́wàá pọ̀hún àpáàdì ni lẹ́yìn tí gbogbo àwọn pastors ẹ̀ tó ti gbowó lọ́wọ́ wa owó oníwòwò aláta owó inú kọ́mọ owó inú ọjà owó inú ọ̀pọ̀ owó inú báǹkì owó inú kóló tán ti gbà tán tẹ́lẹ̀bí ti kọ́ ṣọ́ọ̀tì ńlá wọ́n ti lẹ́ẹ̀ka ṣe gbẹ ẹlòmíì ti ra ẹrọkọ́pítà ó ti ra jẹ́ẹ̀tì ó ti ra jíìpù ẹlòmíì ti ra ká ẹlòmíì ti ra ọ̀kadà ó ti ra pupupu ó ti ra gbogbo ẹ̀ tán a ṣẹ̀ṣẹ̀ wà ń gbọ́ wípé ìdá mẹ́wàá ó pé kó pé tó bá dáadáa mẹ́wàá kò ní pé kó kùnà ọjọ́ bọ̀ ọ̀run kò ní kó mọ̀ délé ológo why people doing this ẹnìjọ́ mẹ́ta ni a tún gbọ́ báyìí mo ní fídíò ẹ̀ tó ń sọ tí pásọ̀ kan sọ wípé a lè jẹ́ ẹsẹ̀ a lè pé o pé kò sẹ́sẹ̀ bẹ́ẹ̀ tá a bá ṣe second wife tẹ̀sí jẹ́ káwọn obìnrin lélẹ̀ tẹ̀sí jẹ́ káwọn obìnrin ó lọ́kọ nítorí ẹ ti gbé ẹ̀sìn òjijì ẹ ti gbé sínú wọn ẹ̀rù bá wọ́n lè ṣe second wife obìnrin ní dẹ́ẹ̀ lélẹ̀ tán èyí náà lè máa di pé tá a bá ti róbìnrin tó lọ ṣe second wife báyìí tó bá tẹ́ a bá tiẹ̀ ti gbọ́ lórí social media àfi ká fàájà fẹ́ nìyẹn lára àwọn èèyàn búbúbúbú wọ́n á sọ̀rọ̀ nítorí bẹ́ẹ̀ ṣẹ̀ ni kò dẹ́kun ṣe sẹ́yìn ó lọ gbọ́kọlọ́kọ ẹ̀yin ò sọ fún wa pé kí kì í ṣẹ̀ṣẹ̀ pé àgbọ́kọlọ́kọ pé tá a bá lọ ṣe second wife ṣé mi bá ti ní tágẹ́tì ọkùnrin kan tó wà òkè dáadáa tí màá lọ fórí mi pamọ́ síbẹ̀ tí màá lọ ṣe second wife síbẹ̀ ṣé ẹ gbádùn ni àbí kan ṣe yìí pípù yìí ni ṣé ẹ máa ẹ mọ ní àwọn obìnrin tó jẹ́ pé tí wọ́n ti kẹnu sí single mothers mi wá ó sì dúró lórí pé òun wá single òun wá wíńdò àtọ́ bá fẹ́ òun ò fẹ́ lọ darí onídẹ́rú òun ò ní fẹ́ òun wá single ni òtí ni látọjọ́ ìyẹn lọ bèrè éèjì wa àti mọ̀tí lé 50 kọ́ lọ́mọ ṣàánú wa mo rí éèjì mi àwọn éèjì mi ìwà ìbọn ti lé 50 tí wọn ò tí ì ní ọkọ ò tí ì lọ́kọ ẹlòmíì ò bímọ rí ìkànnì yìí o wọ́n láì ìkànnì yìí. They are not knowledgeable than before. Ibo ló gbé bá wọn fi kó wa lóbi ọbẹ̀ jẹ́ ni náà. Àwọn pípọ̀ yìí gbá wa gan. Ẹ jáde síta ẹ̀mọ̀ bóṣù ẹ̀mọ̀ bàjẹ́. Kú sí nǹkan tẹ́ ẹ̀ ní sọ. Iṣẹ́ ẹni bá ti sọ ìsọjí ìta gbọ̀ngbọ̀n bàjẹ́. Ìbáàjì náà àṣírí àwọn onímẹ̀kù mìíràn yẹn ṣẹ̀ṣẹ̀ tú. Ìgbà tí social media ti dé tó ti ń kà sí wọn. Èèyàn bẹ́ẹ̀ lẹ́tú pẹ́pọ́ lajú àbọ́jú ojú jókòó dìde mọ́. Iṣẹ́ ìyanu yà àtòrí mọ́. Social media ti tún jẹ́ kí àṣírí wọn máa tú. Torí àwọn èèyàn máa gbé jáde síta ni. Because ẹni tó sọ pé ojú ẹ̀fọ́ àwọn èèyàn máa gbé wá lọ àwọn amárẹ́ni tó máa mọ̀ ní àlọ́ mọ̀ ní village àwọn kò fọ́ lójú o báyìí ni wọ́n lọ gbé fọ́tò ẹ̀ wọ́n gbé family ẹ̀ jáde social media ti jẹ́ káṣírí tú èèyàn bẹ́ẹ̀ lẹ́tí pé wọ́n tún lajú afọ́jú mọ́ èèyàn bẹ́ẹ̀ lọ́jọ́ kù nídìí mọ́ wọ́n tán family ẹ̀ gangan máa jáde wọ́n sọ pé irọ́ ló pa o irọ́ ló pa kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Akínlẹ́yẹ wọ́n ní sọ́ọ́rì wọ́n ní. It's only stupid people that will allow pastor to tell them how to live their life. I will never be a fool in my life. I will never be a fool. Èmi náà ti fúlù dànù. Bọ́lá akínlẹ̀ yẹn mo fúlù gan. Èmi gan náà bá wà fúlù. Ẹni bá rẹ̀ ṣe ń ká mi lára ni. Ẹ wà wọ́n jẹ́jà mi. A lot of my gender, I'm telling you, tell me why we don't have to work. Ẹlòmíì ti ṣàṣẹ ní number 1 pé wọ́n lọ bá lè fún òní chance báyìí tí tí wọ́n gbé married men láti kẹ́mi sí màmá ní ẹjọ́ torí tọ́lọ́ ẹ̀fà dé mi lórí mi ò lè dalé onílérú mi ò ṣe tí ìbá tí wọ́n ti sọ ní ṣọ́ọ̀ṣì gan wọ́n ní pásítọ̀ nìkan ní ẹ̀yọ̀ǹda fún nítorí pé ẹ̀yin torí pé ṣàfẹ́ fi ti ẹlẹ́bi kó bá ti àwọn ọmọ ìjọ tó kù láti wá kan lára àwọn brọ́dà ṣọ́ọ̀ṣì àbá ti lẹ̀ mọ́ nígbà kan sọ pé tá a bá ti rí brọ́dà bẹ́ẹ̀ pé wá ti rí brọ́dà kó tá a láìkì nínú ṣọ́ọ̀ṣì bóyá káàtì bẹ̀rẹ̀ sí máa lẹ̀ mọ́ ká máa ní ẹjọ́ ṣe mo fẹ́ lọ ra drink ká máa yín ra kan wá ṣé kí n bá yín ṣe ká máa ṣe pẹpẹ báwọn brọ́dà ní ṣọ́ọ̀ṣì láti ṣe second wife bẹ́ẹ̀ láti lẹ́ni tí ó ti kó bí àwọn mẹ́ta sínú ilé ẹlòmíì ìdán kọ́ bí mẹ́rin lápá bí ẹlòmíì àmú méjì bí. wọ́n lẹ́ṣẹ̀ ni ẹ̀jẹ̀ sọ́nu bíbélì bí wọ́n sọ pé ẹni tó bá ti fẹ́ yàwó méjì yóò wọ̀ ọ̀hún àpáàdì omi náà sọ náà mo ní mọ̀ọ́sì gbogbo tá gbogbo àwọn bíbélì tá ń ká yìí náà àwọn baba ńlá baba wa tá bá dárúkọ Isaac Abraham táwọn fẹ́ yàwó kan nù gbogbo wọn ìkàlẹ̀ yìí pípù yìí o ní ìsìnbá wọn sọ fún wa pé bí ògbóni dùn wọ́n yọ lọ́bẹ̀ wọ́n ò fẹ́ kájọ kẹ́gbẹ́ ṣàkì wọ́n sì lọ́bẹ̀ wọ́n lọ ń gbàgbára ń bẹ̀ tán bá ní ṣòro bẹ̀ lọ́ ti ń tán ṣòro wọn ìgbà tẹ́ mọ̀ wípé kìnìún ẹ̀ ṣe mọ̀ pé eriwo jẹ́rí mo máa yà sínú ìṣòro ayé yìí kò jẹ́ ẹ wá lọ síbi eriwo yà ẹ kúrò lè eriwo yà ìwà ṣọ́ọ̀ṣì ẹ mọ̀ pé hallelujah tí bá tún gbá hallelujah lẹ́nu yín ẹ jẹ́ kí n máa lọ I'm telling you
ọ̀rọ̀ pastor service afẹ́ gbọ́ nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe sórí ẹ̀. Bàbá Àjọbí, we need to talk sir. Ẹ má bínú ẹ tó bá mọ bàbá Àjọbí ẹ bá mi sọ fún wọn o. Pé mo fẹ́ kọ́ èmi alájẹ mo fẹ́ bá wọn sọ̀rọ̀. Kọ́ wá nọ́mbà mi. Ẹ tó bá ní nọ́mbà mi kó sẹ́ni sí Bàbá Àjọbí. We need to talk. Afẹ́ mọ bí tẹ́ ẹ gbá ṣẹ́ dé, afẹ́ mọ ìgbésẹ̀ tẹ́ ẹ gbé sà. Èyí task force Celestial Church of Fire worldwide. Afẹ́ mọ ìgbésẹ̀ tẹ́ ẹ gbé lórí ọ̀rọ̀ ògbóni. Condemn ẹgbẹ́ ògbóni o. We are not here to condemn. Èmi ò ní ẹ bá wọn condemn ẹgbẹ́ ògbóni. Lẹ́yìn tá a ti mọ logic tá a ti mọ àṣírí. Èmi ò condemn ẹni. Àti ẹ̀bùn tí máa ń sọ wípé àti Christian àti Mùsùlùmí àti onífàyè tó oníkàlùsí ẹ̀ tó ṣe tó bá wù. Ṣùgbọ́n gbogbo náà kò tutù láàfọwọ́ sí. O ò ní ṣẹgbẹ́ ògbóni. O ò ní lọ kó wá jáde sáko wá mọ bú àwọn olóògbóni kó mọ bú àwọn oníṣẹ̀ṣe. O ò ní kó ká nígbà fún ẹ. No, you can't do that. Ẹ lè jẹ́ ká mọ̀ gbà tó bá ń ṣe ẹ̀rọmẹ́ǹtì. Táwọn ní reform ògbóni fraternity bá ti ń ṣe ẹ̀rọmẹ́ǹtì. Ẹ jẹ́ ká mọ̀. Torí àwọn olùṣọ́ wa ti tẹ̀ wọ́n ti bọ́ síwájú báyìí káwọn àwa tá a jẹ́ ọ̀sìn wẹ́rẹ́ náà káwa náà tẹ̀lé ni. Àwọn nìkan kọ́ ló mọ bí ọbẹ̀ ti dùn. So Bàbá Àjọbí ẹ jẹ́ ká mọ̀. Lẹ́yìn náà bá sara wọn. Ẹ jẹ́ ká mọ̀. Bíbélì sọ pé gbogbo àwọn tó pè mí ní Olúwa Olúwa. Gbogbo wọn kọ́ ló máa jogún ìjọba ọ̀run. Ọlọ́pọ̀lọpọ̀ ni wọ́n kó wọn mọ̀ wọ́n. Ẹni báyìí, ṣọ́lọ́wọ́ tí ẹ mọ̀ wọn. Ọlọ́run tá à ń sí ọmọ wọn. God bless.